Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Mo kí gbogbo ẹ̀yin màmá mi, bàbá mi. Ẹ káàbọ̀ sórí ètò. Akú bójú ọjọ́ ṣe rí, akú bó ṣe ń lọ. Mi ò fẹ́ rojọ́ púpọ̀. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa, ọ̀sẹ̀ ìdùnnú, ọ̀sẹ̀ ìṣelógo. A wọnú oṣù tuntun. A tún ti wà ní ọ̀sẹ̀ tuntun. Like play. August máa ti ń lọ. Lágbára Ọlọ́run kò ní dìwà mẹ́rù lọ, ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí wa. Ẹ má gbàgbé gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa, please don't harass anybody, don't bully anybody, don't put bad comments. We are not here to insult anybody. We are not here to harass anybody. We are just here to learn. And don't forget to subscribe to my YouTube channel. And don't forget to on your notification bell. So that anytime tí bá ti ń gbé program wa, ẹ máa gbọ́ gbàgbà, a máa notify yín. Ẹ lè máa join wa. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ẹ má búyàn o. Ẹ má dẹ̀ gbàgbé láti bá mi like ètò. Ojú òní ti wà. Ire o. Wọ́n wá dé, ẹ wá ṣe bí saint. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ̀yin ìjọba Nàìjíríà, ọlọ́pàá. Nigerian government pátápátá látòkè délẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi tag màmá ìyá first lady wa. Ẹ bá mi tag first lady Nàìjíríà. Ẹ dẹ̀ bá mi tag ìyàwó Sanwó-Olú. Ẹ bá tag ìyàwó Sanwó-Olú, ẹ bá tag wọn. Ẹ bá mi tag IG ọlọ́pàá. Ẹ bá mi tag gbogbo tó wà ní tó jẹ́ security agencies Nigeria. Ní ìlú òyìnbó, ẹ jọ̀ọ́ ṣọ́ọ̀tì mi Yorùbá ni máa ṣe jálẹ̀, ẹ jọ̀ọ́ máa ẹ bá mi sọ fún madam, ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún kànjọ. Ṣó ti yé yín ní gbogbo ìlú yìí ní Nàìjíríà. Ṣé a rí ọmọ Ghana tó wá síbí báyìí? Ohun tó ọmọ Ghana ò bá fẹ́, ọmọ náà ò fẹ́ ń du àwọn. Ohun tó ọmọ Nàìjíríà ò bá fẹ́, àdèmálà fẹ́ ń du wa. Nigerian government is high time tí àwọn ọmọ Nàìjíríà máa dìde against yín pé ẹni wá lára. Is high time táwọn ọmọ Nàìjíríà máa sọ wípé ẹni wá lára. Mama first lady, mama Rẹ̀mí Tinubu, àwọn fídíò àríbítà tí wọ́n tó ń gbá bọ̀. Mo mọ̀ pé ẹni sọ pé ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà. Lójoojúmọ́ tí èèyàn kan máa sórí social media tó máa gbé gbogbo ọmọ Nàìjíríà ṣépè, tó máa gbé àwọn ọmọ ṣépè. Ẹ̀rí àwọn òbínú pẹ̀ rí. Ṣùgbọ́n nígbà tí wàhálà bá bẹ̀rẹ̀, on that alone, tí n bá bọ́ sórí social media yìí, tí n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ against ìjọba, you will not like me. I will do it and I can do it. Nílùú òyìnbó tí ara èèyàn bá yá, tó máa rí pé nìkan sick lẹ́kejì, ìjọba máa tètè, aráàlú náà ti máa tètè kọ́ pé ẹgbẹ́ ẹni ìyá rẹ̀ ò yá. Ẹ rí kíní lójoojúmọ́, ṣó dìgbà tí àwọn èèyàn bá ń para wọn, tí wọ́n bá ṣe ra wọn ṣekúṣe nílùú. Ìnira yẹn ti pọ̀ jù, èpè yẹn, ẹ wo, tẹ́ bá fi nǹkan tó wà lẹ́yìn, tẹ́ bá fi ń ṣe bí eré, ó dìgbà tí ogun bá dé, torí kò sígbà tí ogun ò ní dé. Kò sígbà tí a ní dá wàhálà lẹ̀ láàrin ara wa. Wàhálà yẹn ti pọ̀ jù. Number one, ní ìgbà tí àwọn kan dìde, nígbà táwọn kan dìde lórí social media yìí, tí wọ́n ní kí wọ́n sun gbogbo ìlú, tí wọ́n pera wọn ní EndSARS, tí wọ́n dé tí wọ́n bẹ̀rẹ̀ sí sun gbogbo ìlú. Èmi Ọba Elizabeth, mi ò rí èèyàn kejì tó jẹ́ pé ẹni tó dìde, tó jẹ́ èèyàn kejì tó jẹ́ pé indigenous speaker tó sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ nílùú yìí. Mo fèsì ẹ̀. Nígbà tí mo fèsì wàhálà yẹn, kò ṣe pé bóyá nídìí kankan. Ìjọ tí wọ́n fẹ́ sọ tán ní kán lọ súnlé ilé bàbá Bọ́dúnlọ̀ tó ń ṣe oríṣiríṣi. Mo bọ́ síta, mo bẹ̀rẹ̀ sí pariwo. Tí ò bá sí ti Ọlọ́run ni wọ́n á ba gbogbo nǹkan mi jẹ́ ń bí báyìí. Nígbà tí wọ́n sun ìsọkòkò, wọ́n ní ṣọ́ọ̀bù mi next one. Wọ́n ṣe wàhálà, wọ́n dẹ́lẹ́ rẹ̀. Kò síbi tí àwọn èèyàn ò dé ní gbogbo àdúgbò yìí. Bọ̀ tí ò bá jẹ́ pé ẹnu èèyàn ká àdúgbò ẹ̀ fúnra rẹ̀. Nǹkan tójú mi ò bá rí nílùú yìí. Tí mo fi kúrò ní Ayége, tí mo fi dé Ajílété ìlú ọkọ mi fi ẹ̀yìn gbé mi kúrò nílùú mi. Bọ́ ibẹ̀ yẹn kọ́ là ń lọ sà. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ mà. Èèyàn kan wá dé, ó wá bẹ̀rẹ̀, wọ́n wá kóra wọn jọ, àwọn ọmọ tó kóra wọn jọ nù platform tí wọ́n kóra wọn jọ. Ẹni tó sọ̀rọ̀ ẹ̀ di King Kong lórí social media ń sìn, gbogbo wọn jọ wà bẹ́ẹ̀ ni. Bàbá Tinubu, gbogbo àwọn ọmọ yẹn jọ ṣiṣẹ́ against yín ni, àti ọmọbìnrin tó wà ní Canada yẹn nìsín. Gbogbo wọn jọ ṣiṣẹ́ against yín ni. Gbogbo wọn jọ ṣiṣẹ́ against yín ni. Gbogbo wọn jọ dúró lórí pé kí wọ́n even wọ́n ní kán lọ pa ọmọ yín ọkùnrin yẹn ṣe yìí.
kò sí nǹkan tí wọ́n ṣe against ẹ̀ gbogbo àwọn tó ń pera wọn ní celebrities yìí ni gbogbo wọn ní pátá celebrity bẹ́ẹ̀ ló lè gbójú jáde kó n support yín gbà yẹn wọ́n jọ bẹ̀rẹ̀ ni láti orí pé wọ́n jọ bẹ̀rẹ̀ yẹn lọ́rọ̀ Mohbad wọlé wọ́n dẹ̀ jọ mọ owó ara wọn ni wọ́n tún jọ kóra wọn jọ ni bàbá gbogbo ìjọba àti IG gbogbo wọn wọ́n mọ̀ yìí gbogbo àwọn ọmọ táyà ìwé gbogbo wọn jọ wà bẹ́ẹ̀ àtọkùnrin àtobìnrin wọn gbogbo àwọn musician yẹn ni kódà yìí tí ò lórúkọ tó ṣe lórúkọ sìn tó joyè oníjọ̀gbọ̀n kiri ìgboro gbogbo ilẹ̀ wà bẹ́ẹ̀ gbogbo ọmọ yẹn náà jọ wà bẹ́ẹ̀ gbogbo ọ̀nà jọ campaign against yín gbogbo ọ̀nà jọ hate yín bàbá Tinubu gbogbo àwọn ọmọ yẹn náà jọ hate yín sà tó bá wá dilé ní wá ṣe kiri fún tó bá wá dilé ní ká ló dilé ní tá bá wá rí nǹkan kan tó dáàrin wọn rú tá bá rí ọ̀rọ̀ owó àbí nǹkan kan tó dáàrin wọn rú 50 aṣọ tí mo fi wọ̀nyí 50,000 nílé tá bá rí tó dáàrin wọn rú lé ní àbí tó dáàrin wọn rú tẹ́lẹ̀ ó dáàrin wọn rú nìyẹn ìjáde lónídòwò wọ́n wá fẹ́ mú ọ̀rọ̀ ohun tó dáàrin wọn rú tẹ́lẹ̀ wọ́n mú wá wọ́n lọ mọ́ra wọn lẹ́sẹ̀ kò sí ìyí tó sèǹtì láàrin gbogbo àwọn ọmọ yẹn pátá kò sí ìyí tó jẹ́ ojú tó sèǹtì láàrin wọn. ọmọbìnrin kí lorúkọ ọmọ ẹ̀ tá à ń pè ní wúlé bàǹtù tó ti wà ní kìnìsìn bàdó ọmọbìnrin yẹn lọ́dún náà lọ arántí nǹkan tó ń fojú ọmọ yẹn rí náà ó yá pa comment section ẹni wọn ò bí kú kó sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn akọ̀lá gbé kọ́mẹ̀ntì wá síta tàbẹ̀ sí fèsì wọn lójoojúmọ́ pẹ̀lú àwọn ọmọ kékeré mo wà ní Canada èmi ni mo àwọn Àlàbí group àwọn Àlàbí èmi ni mo send owó sọ ọmọ yẹn tí wọ́n lọ fèsì ọmọ Ṣọ̀wọ́rẹ́ tó lọ ṣe interview tó gate tó di wàhálà èmi tí mo kó fún ọmọ ènìyàn pé kó yá kan lọ síbẹ̀ interview tí Punch interview wọn tó di ogun gan orí interview Punch yẹn gbogbo yẹn òun ló mú kí àwọn ọmọ yìí kó jẹ́ kí wọ́n blog mi wọ́n blog ọmọ mi sàn mi wọ́n blog ẹ̀ tó jẹ́ pé ó di èṣù wọ́n blọ́ọ̀gì ọkọ mi gbogbo ọmọ mi náà blọ́ọ̀gì tígi sọfà blọ́ọ̀gì wa lọ́dún náà lọ ọ̀rọ̀ lè débẹ̀ ká ní ká má sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa nígbà tó dẹ̀ wá tó dìgbà campaign bàbá gbogbo àwọn ọmọ yóò support yín títí kan Davido ọmọ PDP ni gbogbo àwọn ọmọ yẹn wọn ò support yín kò kí ń ṣe ẹni tó wà ní Canada nìkan kò kí ń ṣe Ìyábọ̀ nìkan ni ò support yín gbogbo wọn náà jọ support yín èyí tó bá support yín gbà yẹn àwọn tó support yín àwọn ọmọ tó gbójú jáde tí wọ́n support yín àwọn ọmọ tí MC Olúọmọ kó jọ nìkan ni wọ́n support APC àwọn celebrities tí MC Olúọmọ kó jọ àwọn nìkan ni wọ́n support APC nígbà tó lọ ṣe wọ́n kí ni orúkọ time event bẹ́ẹ̀ ni wọ́n kó gbó wọn sí tí wọ́n ti inaugurate wọn àwọn ọmọ tí wọ́n kó jọ tí Ọláyà ó dàpọ̀ Ọláyà ló jẹ́ coordinator bí nǹkan àwọn yẹn nìkan àwọn yẹn ni celebrity tí wọ́n gbé ojú jáde sà àwọn ò rí èèyàn kankan náà mọ celebrity yẹn kí wọ́n tẹ̀lé yín ó dùn kí lorúkọ ọmọkùnrin tóun àtìyàwó ẹ̀ ti lọ tó fẹ́ kan nu industry tó di wàhálà báyìí ọmọ Yíbò ẹ ti débẹ̀ kí ìyẹn tó wá join most of àwọn tó ń tẹ̀lé yín ẹ ti débẹ̀ kan tó join yín gbogbo àwọn ọyàn wọn ò yọjú àárín wọn ṣùgbọ́n wo kó yẹn jẹ ìfẹ́ làwa fi ń tẹ̀lé yín kò ń ṣe pé láyé ẹni tó bá lè bọ́sà tó bá ní ọba Elizabeth nǹkan tó ń ṣe fún rẹ̀ tí mo fi ń show love sí bàbá ẹni kí onítọ̀ nǹkan bọ́sà ó prove rẹ̀ kí tóyìn tẹsán kó support ẹ̀jẹ̀ it was late ní àwọn tóyìn yẹn ṣẹ̀tún wọlé tóyìn àìmáàkù mo mọ nǹkan tí mò ń sọ ẹ má fi nù wá àmọ́ jẹ late ní àwọn wọlé ọmọ ní tíátà tí mo rí pé kò sú kò yẹ kò kúrò ó ní ọmọ kíní kan Fọlúkẹ́ Dáramọ́lá Saheed Balógun àwọn yẹn ò wojú anybody wọn ò wojú yìí ṣe ohun táwọn bá rí bí a máa sọ Saheed Balógun Fọlúkẹ́ Dáramọ́lá wọn ò wojú yìí ṣe àwọn yẹn dúró láti lẹ̀ ni Ìyábọ̀ ní kọ́kọ́ ni ò support yín tó bá fẹ́ gbé Ìyábọ̀ bí èṣù láàrin wọn gbogbo wọn pátá àtẹni tó gbé kinní síta ọmọkùnrin tó wà l'Àbújá yìí òun kò support yín di wákàtí kò support wọn bá yín ṣe ẹ wálé wàá gbé èèyàn kọkẹ máa ṣe bí ìgbà tó pé èyí ni saint gbogbo yín ni Davido tiẹ̀ support torí pé Davido ṣọmọ APC ọmọ PDP ní family wọn PDP ló dẹ̀ ń ṣe kí lẹ wá fẹ́ mú fún wa tábàjọ sọ̀rọ̀ tábàjọ rán wa ń ṣẹ́ tẹ́bá ní òkè kájọ ṣe yìí lọ náà yẹ̀ ṣe yìí lọ ọmọ APC ni most of them wọn pọ̀ mo ti sọ̀rọ̀ ẹni ọlábàdàn ẹmọ ọmọ ẹni ọlábàdàn sí ọmọ first lady ni most of àwọn tó ń ṣiṣẹ́ yẹn àwa rí nǹkan táwa ń sọ àwọn kan máa jókòó síbi kan
wọ́n máa dàlúrú wọ́n máa fi ọ̀rọ̀ politics nígbà tí owó ti dá ìjà wọn lẹ̀ wọ́n wá gbé wá wọ́n wá fi ń pèsè àwọn wọ́n wá fi ń pèsè bí ìgbà tó jẹ́ pé kíníkan nígbà tẹ̀tẹ̀ wá ń sọ̀rọ̀ Davido kí lè wá fẹ́ sọ fún wa tó bá jẹ́ mi náà ni mo lè sọ jù bẹ́ẹ̀ lọ pé ẹ wo Davido tá à ń jà fún ẹ wọ̀ wọ́n tó lọ bá mo lè sọ ẹ má fi nù wá àmọ́ jẹ kò sí síkírìtì kan ní gbogbo tá a gbé jáde ẹ lọ gbé mi wá mo tiẹ̀ tẹ́yìn èèyàn kan bá kóra yín gọtẹ bá lẹ́yìn ṣọ̀tẹ̀ ẹ lè ṣọ̀tẹ̀ orí burúkú nùlù yìí lórí ìgbà tẹ bẹ̀rẹ̀ ensars àwọn ọmọ àdúgbò mi mo ń sọ fún wọn ni tí n bá rí ibi tẹ́ ẹ ti gbé kí ni mo sọ ládùúgbò mo ní wọn gbọ́dọ̀ protest wọn gbọ́dọ̀ jà kò dẹ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ làgbọ́ ti kú yọ yìí kò sí nǹkan kan ní agbọ́ ti kú yọ ìjọ tí àwọn ọmọ àdúgbò mi jà ìjọ tí àwọn ọmọ àdúgbò mi jà ṣé mo wà country mi ò sílé èmi àtọkọ mi ò sílé wọ́n ṣọ́ wa kó tó di pọ́n jàjà ẹni immediately right kùn ládùúgbò ẹ̀ pé ẹni tí ń bá múnú yín ọmọ yẹn dẹ̀ máa gbọ́ torí pé kí ni wọ́n máa respect àtàrà ládùúgbò torí pé àṣebi fún wọn torí ẹ̀ lẹ́nu wá ṣe kára ọmọ àdúgbò wa kí lẹ fẹ́ sọ fún wa ẹ wá dé sìn bóyá owó tán pín fún yín gbà bóyá owó òdélé bóyá yìí kọ́ lọ dágbó wọn bí kọjá ṣe kinní kan tẹ́ ẹ bá pariwo síta pé owó ló fàjà yín kẹ́ kó ṣì lọ ẹ má wá débi bẹ̀ ká máa ṣe bí ìgbà tẹ́pẹ́ nìkan saint gbogbo yín kọ́ ni saint ibẹ̀ lẹ́ ti gbé gbogbo ara yín jọ tí ẹ ti sọra yín di kinní Mohbad ọ̀rọ̀ Mohbad tẹ̀dẹ̀ ń sọ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí sọ yìí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń búra yín bẹ́ẹ̀ ṣe ńgbà tẹ́ máa bẹ̀rẹ̀ búra yín ni gbogbo tẹ́ ẹ sọ kò jẹ́ tuntun ẹ ti sọ́rí ẹ má gbé yẹn wá bí èṣù bí ẹ má fi yẹn dàlúrú fún wa ẹ má fi yẹn múra dáadáa wá bí ohun tó bá láàrin yín ni kẹ́ sọ ẹ má pèntì ara yín bí saint kò sí saint láàrin yín kò sí saint kankan tọ́wọ́ lẹ́nìkan àwọn kan sọ pé kẹ́nìkan kọ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́ kọ́ máa ràn sẹ́kù kò sẹ́ni tí ò ní wọlé ẹ má dẹrù oko ńlá bá anybody bí ẹ má dẹrù oko ńlá bá kankan bí anybody kò sí ìsẹ́ni tí ò ní wọbì kan ọmọ Nàìjíríà jọ gbogbo wa ohun tó bá wà lẹ́lẹ́jọ́ máa sọ lẹ́jọ́ máa dalẹ̀ máa jọ sọ kí ló wà bẹ́ẹ̀ ẹ wá dìde ẹ ṣe fọ̀rọ̀gbọ̀n ẹ fẹ́ máa fi ọ̀rọ̀ òṣèlú tẹ́ ẹ bá kàmpẹ́ẹ̀nì fún tẹ́yìn bá kàmpẹ́ẹ̀nì fún Sanwó-Olú sanwó fún yín ṣé mi gbọ́ lọ́wọ́ Sanwó-Olú ni ṣé mi gbọ́ lọ́wọ́ Sanwó-Olú ni ṣé ìjọba Èkó fẹ́mi lówó rí ni àbí èmi kọ́ lèmi mú solution bá ṣe máa dìbò lẹ́kọ̀ọ́ wa ṣé fẹ́mi lówó rí ni ṣé mo gbọ́ lọ́wọ́ yín rí ni ẹ wá débẹ̀ ẹ̀yin tó jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń kàmpẹ́ẹ̀nì fún wọn yẹn wọ́n máa fún yín lówó kẹ́ tó ṣiṣẹ́ wọ́n fún ẹ̀yin lówó kẹ́ tó ṣiṣẹ́ ni ẹ lè gbé yẹn wá sí bí gbogbo ẹ̀yin celebrity tẹ́lẹ̀ wọn fún yín lówó wọn ò fẹ́ mi lówó mi ò gbowó lọ́wọ́ anybody ẹ má fi nù wá àmọ́ jẹ́ ẹ má fi nù wá àmọ́ jẹ́ ẹ má wá gbọ́n máa da Nàìjíríà ẹ má dà lúrú fún wa ẹ má fọ̀rọ̀ yín ìhun tó bá ṣẹlẹ̀ ní ẹni alárò òrò wọn àwọn tó ní family go wọn ò níra ẹ má fi ọ̀rọ̀ kíní kan ká máa fi gbé ẹnì kan kú ká máa fi dà lúrú fún wa bàbá wọn fẹ́ dà lúrú ni o first lady wọn fẹ́ dà lúrú ni o gómìnà Èkó wọn fẹ́ dà ìlúrú ni o tẹ́ ẹ bá dẹ̀ fi ọ̀rọ̀ tó ń lọ yìí tí ẹ bá take care tí ẹ bá fi take care lórí ọ̀rọ̀ tó ń lọ yìí ó máa fẹ́ ti campaign o ó máa fẹ́ ti campaign lẹ́kọ̀ọ́ yìí ẹ tètè jẹ́ ká mọ̀ nǹkan tá a fẹ́ ṣe o èyàn kó máa bọ́ sórí social media a máa ṣe bí ìgbà tó jẹ́ pé ìyá Tinubu a máa ṣe bí ìgbà tó jẹ́ pé first lady ló ní kó níṣòlẹ̀ kó lọ́ máa bá àwọn èèyàn jà bí ìgbà tó jẹ́ pé ìyá first lady ló ránṣẹ́ ni now bí ìgbà tó jẹ́ pé president ló ránṣẹ́ ni now bí ìgbà tó jẹ́ pé governor ló ní kó níṣòlẹ̀ ni now bí ìgbà tó jẹ́ pé ìyàwó governor ló ní kó níṣòlẹ̀ tó bá jọ Yorùbá ọbẹ̀ nìkan jà ọba ọgbà ayé lójú bí ìgbà tó ní pé kò sí ohun tó lè ṣẹlẹ̀ Nàìjíríà yìí ni tó bá jẹ́ yẹn ni ẹ jẹ́ kájọ dálẹ̀ bí ogun kí ló dé èèyàn kan nílùú yìí ni ṣé èèyàn kan nílùú yìí ni àjọ ní Nàìjíríà ni tó bá máa dín kí ní ẹ jẹ́ kájọ dálẹ̀ kájọ bẹ̀rẹ̀ sí fà á everybody ló máa lérò lẹ́yìn ẹ máa kérò yín àná máa kó ti wa ni kí ló dé tẹ́ bá ti kó èrò yín àná máa kó ti wa tó bá jẹ́ pé èèyàn kan jókòó tóbi ní pé nìkan ní kó máa ṣe nìṣó àwọn ẹgbẹ́ máa kó ti wa àdèmàdé lò kí ló dé náà adẹnira wọn lára gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí nìkan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gan ẹ ti gbàgbé gbígbà kan lẹ́jọ́ ń pàtẹ́wọ́ fúnra yín ìgbà kan lẹ́jọ́ ń pàtẹ́wọ́ fúnra yín náà ìgbà tẹ́ ń pàtẹ́wọ́ fúnra yín tẹ́ fi ọ̀rọ̀ yín tẹ́ fi ń dàlúrú níbo la wà a manage ni àwọn manage ni à ń ṣe campaign yẹn à jẹ́ kó ní wá lára somebody like me ni ìjọ ní mi lára mi ò wo pé torí pé mi ò rówó mi kankan mo dúró gidi gan ni pé kò sí tó fẹ́ ṣẹlẹ̀ àwọn campaign fún bàbá
lórí social media èmi tí mo kọ́ bẹ̀rẹ̀ campaign Tinubu rè tẹ́lómi bá lè gbé síta ní kó bọ́ sa adẹ̀ tó jókòó náà adẹ̀ tí wọ́n bá ṣe ń jìta bá pa a tún ná lórí pátì táwọn èèyàn bá dé bí àná lórí pátì ànẹ́gbẹ́ má dàrú kẹgbẹ́ má dàrú a máa ṣe wàhálà a máa wá solution kiri pé àwọn eléyìí o ẹja kún wọn mọ́ra adẹ̀ ń ṣe gbẹ at the end of the day wọ́n náà ọtọ́ máa ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn kan wọ́n ní tó ọmọ afẹ́fẹ́ lọ́wọ́ agbára fáwọn èèyàn lórí ìjọ la fẹ́ ṣe lè ga nínú Nàìjíríà ṣé ògbó wa ń ṣọmọ Nàìjíríà mọ́ ni opposition ṣe tiwọn àwọn kan wà tó jẹ́ pé iṣẹ́ kìlú dà làwọn ṣe lọ underground àwọn ò ṣe síta àṣẹ sójú náà à ń ṣe kìlú lè dání náà ẹ̀wọ̀n kan wá dé wọ́n jẹ́ ọ̀rọ̀ tọ́jọ́ sọ wọ́n á máa ń sọ pé ẹ̀wọ̀n wò kọ́ tọ́ sọ àwọn òkú yẹn jẹ́ ó ti wà ní òṣèlú tipẹ́ àìmọye ẹni tó bú bàbá Tinubu lẹ́nu tẹ́pẹ́ àwọn ni wọ́n gba ipò nínú ìjọba Tinubu àìmọye àwọn tó disgrace Tinubu àwọn náà jẹun ìjọba àìmọye àwọn position ẹ lọ ka iye position tó wà ní mínísítà Tinubu àmà torí ayé ò mà parẹ́ everybody máa ṣe tiẹ̀ ni jọlá àwọn èèyàn ṣì ń káwọn èèyàn mọ́ra jọlá àwọn ṣì ń káwọn èèyàn mọ́ra kí ló dé ẹ dẹ̀ wá fẹ́ sọ́ọ́ dogun ẹ wá sọ́ọ́ di kíní ẹ wá sọ nǹkan tí ò tó nǹkan ẹ wá sọ́ọ́ dogun kí ló lè tó bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ kò bá ṣe tiwa lẹ́ni tó bá di lọ́la tó ṣe tiwa ṣé ayé parẹ́ ni àbẹ́ni tó bá tẹ̀ wá tí ò ṣe tiwa ṣódi ká lọ castigate wọn ni ṣódi ká lọ castigate wọn ni àwọn tó jẹ́ pé wọ́n tí wọ́n kọ̀ọ̀kan sọ gbòòrú wọ́n ń ṣe èèyàn gidi wọ́n máa ń dà lúrú mọ́ yín lójú wọ́n ń ṣe yàmẹ̀ àmà lórí social media wọ́n bá gbọ́ ẹ̀jẹ̀ ẹ̀yin náà ẹ̀dẹ̀ ń wò wọ́n àwọn tó jẹ́ pé ọmọ àrùn wọn ṣe ọmọdé tòrùtòrù ni tó jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ jẹ náà wá ẹ̀dẹ̀ ń wò wọ́n kí ló dé báyìí náà ẹ̀jẹ̀ ká tèkì kan kí ni ìbọn ti is getting too much ẹlòmíì gan nǹkan tí òun wọ́ ọ̀tẹ̀ ẹ gbogbo nǹkan tó ń kọ lórí social media ẹlòmíì gan ẹ̀rù àbá àti wá sí Nàìjíríà ẹ̀rù wa máa bà tó bá pọ̀ mọ́ ẹ̀rù wa máa bọ́ ọmọ yẹn àti wá sí Nàìjíríà ṣe fẹ́ ṣe sájò ni ṣe fẹ́ lé ẹ fẹ́ ní kí Ìyábọ̀ Òjó máa wọ Nàìjíríà yìí wọn ni ṣé ìyọ̀kọ́ lè ṣe Ìyábọ̀ Òjó ẹ lè ṣe mọ́ Nàìjíríà yìí kí ló dé náà gbogbo nǹkan tẹ́ ń sọ gbogbo nǹkan tẹ́ ń jalè ọ̀rọ̀ òṣèlú ni owó lẹ́jọ́ pín tí owó òde ibi tí ó yẹ kó dé tẹ́ mátàmọ́ tẹ́ mú wájú tẹ́ fàmọ́ sí papọ̀ tẹ́ wá ṣe bí gbàtọ́ ẹ̀rẹ́ kìíní àwárí ni somebody like me ẹ lè kó wọ̀nrìn wọn lórí ẹnìkan kẹ́ni èmi ò see I will stand by the truth táyé máa fi parẹ́ tó bá jẹ́ ti ìgbà ọmọ tó kú tẹ́ ẹ̀ sọ yẹn ẹjọ́ láti orí ẹ̀sàsì láti orí book platform opposition lẹ ti kóra yín jọ nǹkan tẹ́ wá ṣe fúnra yín ẹ wá fẹ́ máa fọ̀rọ̀ òkú ọmọ ọlọ́mọ ẹ fẹ́ máa fi ṣe revenge láàrin ara yín ẹ tún ṣe fẹ́ máa fi dàlúrú kọ́ńtì tèmi lélẹ́yìn Nàìjíríà dẹ̀ àwa ọmọ Nàìjíríà làwa tọ́lá wò sá lọ fún anybody adósílù ìpẹ́lú yóò ní bàjẹ́ ni adópẹ́lú ò ní bàjẹ́ ni ẹ mọ iye ọlọ́pàá tó kú ẹ mọ police station tó tọ́jú nígbà ayé ọlọ́pàá yẹn èmi ni mo bọ́ sórí social media èmi nìkan ni mo support ọlọ́pàá èmi nìkan mo support wọn pé gbogbo àwọn ọlọ́pàá tọ́pa yẹn ń kọ́ gbogbo àwọn ọlọ́pàá tọ́pa ń kọ́ èmi nìkan ni mo ń sọ̀rọ̀ tó jẹ́ pé èmi ni indigenous speaker lórí social media pé méjì ẹ lọ mẹ́nì kejì wá mo wá dúró mo bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ṣépè èpè ńlá ńlá náà ń gbé lọ́wọ́ ọmọ mi ṣẹ́ èpè ńlá ńlá náà ń gbọ́ ọmọ mi ṣẹ́ kí ló dé náà èyàn kan máa jókòó lójoojúmọ́ á dẹ̀ ní confidence á máa dárúkọ àwọn ọmọ á máa dárúkọ ọmọ á máa dárúkọ bàbá á máa dárúkọ ìyá wọn á dẹ̀ máa gbé èpè á máa gbé wọn ṣe èpè ńláńláńlá ṣé èyàn kan lè ṣerú ẹ̀ lamẹ́ríkà Canada àbí anywhere èyàn kan lè ṣe confrontation bẹ́ẹ̀ yẹn nílùú ní anywhere in the world kó má ti rí ọwọ́ ìjọba ẹ dẹ̀ jẹ́ ká máa ṣe ìjọba ìbí ògbà tó yẹ pé kò in fact ẹ jẹ́ kí n máa regret pé mo tẹ̀lé yín torí bí gbàtà ìṣe bí gbàtà pé kò sí ìjọba nù ni ìlú tí ò ti sí ìjọba tí ò sẹ́ni tó máa mú ni ìlú yẹn náà ti ń dárò àrà báyìí Ghana níbẹ̀ yẹn ní kí lórúkọ Kotonu yìí wọn ò bí ọlọ́kadà wọn ò tí ì bí ọlọ́kadà náà rẹ kó kọjá iná láì ṣe pé iná kọjá ẹnìkan wá dé ó ń jókòó lórí social media lójoojúmọ́ ṣe máa tẹ́ ẹ̀ bá rí sáwọn pa yìí ò rí ni meanwhile ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bàbá Ọ̀nànúgà small person bàbá Tinubu ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media ni àwọn ọmọ ìlú wọn kò wá léyìn lọ́wọ́ ni pé ikú ò gbọ́dọ̀ pẹ́ nìkankan nu wa nǹkan kò gbọ́dọ̀ ṣe ọmọ wa èèyàn kọ́ dẹ̀ wá lójoojúmọ́ ó ń gbé àwọn ọmọ ṣépè ní ojoojúmọ́ ní Nàìjíríà yìí kò sí nǹkan tí Nàìjíríà fẹ́ ṣe sí kò sí nǹkan tí ìjọba fẹ́ ṣe sí tó bá di woro sí woro ẹ rí because bó ṣe máa ń bẹ̀rẹ̀ ní tó bá ti bẹ̀rẹ̀ at the end of the day wọ́n á ṣe ìjẹ̀sọ́rọ̀ òṣèlú torí nǹkan tí àwọn opposition máa ń like lélẹ̀ tó bá yá wọ́n á sọ́dọ̀ òṣèlú tó bá ṣẹlẹ̀ àwọn èèyàn náà at the end of the day bàbá ẹ má jẹ́ kó pààyàn sí lọ́rùn
ẹ má yẹ kán ba àkọjẹ́ sí yín lọ́rùn, ẹ má yẹ kán dàdúrú sí yín lọ́rùn. Àwọn kan wá dé wọ́n máa ń ṣe kínní ikú pàjá ẹ̀, mo ti blọ́ọ̀kù wèrè ó ti ká lára ó jó dànù, ikú pa ẹ̀, ikú pa ẹ̀ bíbá ẹ má dárúkọ èèyàn bí ẹjọ́ torí Ọlọ́run, ẹni bá dárúkọ èèyàn bíbá ẹ má blọ́ọ̀kù ẹ̀, ẹ má dárúkọ èèyàn lórí platform mi, ìwọ tó bá dárúkọ èèyàn kí n tó débẹ̀ yẹn kó tó kí tí n bá fi wù ẹ́ lásán má blọ́ọ̀kù ẹ̀ pa ni. You don't mention anybody on my platform. Ẹ ṣí ni. Ṣé mo dárúkọ èèyàn bí ni? Ẹ wá ń ṣe bí ìgbà tó ẹ pé kíní. Màmá Tinubu nǹkan tó ń ṣẹlẹ̀ yóò dá. Ohun tó bá rí kẹrí àwọn tó ń gbá bọ́ọ̀lù. Tẹ́ ẹ wo àwọn tó ń gbá bọ́ọ̀lù débi ní kíṣì ilẹ̀ tí ń wò wọ́n. Definitely ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní fracas. Pé ẹ wo yẹmí nígbà. Ohun tó bá ti rí nǹkan tó yí tẹ́ wo bọ́ọ̀lù. Ẹ rí ohun tó ń ṣẹlẹ̀. Ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ rí ohun tó ń ṣẹlẹ̀. Ṣó yẹ kí irú èmi ọba lè lisa ṣó yẹ kí n bọ́sà kí n kó Nàìjíríà kí n wá lọ máa sọ̀rọ̀ against ìjọba, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ìjọba tí mo jẹ́ dẹ́ndẹ́ ìyà lórí APC, ṣé ó yẹ kí irú mi bọ́ síta kí n máa sọ̀rọ̀ against ìjọba, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Torí pé kí ni àwọn opposition àyè tẹ́ máa ń fún wọn rèé, ẹ fún opposition ní àyè débi tó jẹ́ pé at the end of the day wọ́n á dẹ̀ make sure pé wọ́n bá àkọjẹ́ mọ́ yín lọ́wọ́, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Owó tèmi ni mo ná, owó mi mo ná lẹ́yìn APC, owó mi mo fi kó àwọn èèyàn jọ, èmi ò gbowó bí kankan. Nígbà tí n bá wá ṣe wàhálà yẹn tó jẹ́ pé tí ẹlòmíì bá ń ṣe tán bá bínú àwa máa bọ́sítà, a máa ní no ẹ má bínú, a máa bẹ̀ wọ́n, a máa kó èrò, a máa kó àwọn èèyàn pé kán máa bọ̀ nínú ẹgbẹ́, a máa ṣe àwọn iṣẹ́ yẹn, a máa sọ pé a máa sọ oríṣiríṣi. Ṣó wá yẹ kó wá jẹ́ irú àwa irú èmi báyìí ni màá rí òótọ́ ọ̀rọ̀, gbogbo èèyàn ẹ mọ̀ mi lólóòótọ́ ọ̀rọ̀, àfi tẹ́ bá fẹ́ fi àbòsí sí o, ẹni tó bá fẹ́ fi àbòsí sí o nìkan ló kù. Ẹ má yẹ ká fi àbòsí sí tilẹ̀ yìí. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mi ò láìkì mo hate ìtọ̀jẹ kéèyàn máa shit èèyàn, mi ò láìkì ẹ̀, mi ò láìkì ẹ̀. Mo fi Ọlọ́run bẹ̀ yín torí pé a ti rí gbogbo nǹkan tí iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe. Àwọn tó bá wà ní right authority láti take up matter yìí, mo fi Ọlọ́run bẹ̀ bá take up ẹ̀. It's getting too much. A ní ibòmíì láti pariwo orí social media yìí, bàbá pariwo ibẹ̀ náà ni wọ́n ti ń gbọ́ gbogbo nǹkan tá a bá ń sọ. Tí ẹ bá fi lè jẹ́ kí àwọn opposition tí wọ́n bá fi gba social media mọ́ yín lọ́wọ́ torí ibi tán lọ rè o, ẹ lọ kọ́lẹ̀ kẹ̀kọ́ orúkọ mi sí. Tó bá yá àwọn èèyàn nílé sọ̀rọ̀, tó bá yá kò ní sẹ́ni tó máa bọ́ síbí máa sẹ́ pé ẹgbẹ́ kan rè o, ibi tán lọ rè. Àti rí èèyàn tó kọ́ pé tó bá ń lọ pa wọ́n sínú ilé lẹ́yọ kọ̀ọ̀kan, ó dìgbà tó bá ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́ ẹ̀ tó mọ̀ àwọn celebrities yẹn wọn ò láìkì èyí tẹ̀ ń ṣèjọba, èyí tó láìkì yín wọn pọ̀ tíntínní ni látàyè ó ti pẹ́. MC Olúọmọ ló kó àwọn èèyàn jọ, ló kó àwọn Yorùbá celebrities jọ nínú àwọn tó ń ṣe English gan, àwọn tí ọkọ wọn wà nínú ìjọba, àwọn tó kọ wọn àwọn family wọn wà nínú ìjọba, àwọn lè ń rí most of them wọn ò fẹ́ yín bàbá wọn láìkì yín. Nígbà tó rí pé ti débẹ̀ lẹ́sẹ̀ rí most of àwọn tó ṣẹ̀ ń wá yẹn. Ẹ wọ ọmọ pupa kí lorúkọ DK àbí kí Tonto, ìjọ wo ni Tonto ń gbà ẹ débẹ̀ ní Tonto dọmọ APC. Bí ọtí Tonto bá dẹ̀ ti dọmọ APC sí kò sí tó dá Ìyábọ̀ dúró. Tí Ọlọ́run bá fi ẹ̀ṣẹ̀ Tonto tó bá jẹ́ pé ìjọba fi ẹ̀ṣẹ̀ Tonto tí ìjọba ń jẹ umbrella APC tí Tonto bá ti kò sí tó ní kí Ìyábọ̀ náà máa jẹ tó náà méjèèjì ọ̀rẹ́ òun yọ̀ rẹ̀ ni àkóbá ni ò yára wọn. Ọ̀rẹ́ náà méjèèjì wọ́n dẹ̀ jọ ṣọ position. Ẹ já take it easy now. Kí ni Ìyábọ̀ ní tó fẹ́ fún mi? Inú ìlú gbà ń kọ́ ní èmi ọba ní Elizabeth láti ilẹ̀ ní lẹ́sìn mo fi wọ̀nyí 50 èló ní lẹ́sìn 50 èló ní 50,000. Àkóbá ni ò yára wọn. Ẹ wá ẹnìkan wá ó wá di pé ẹnìkan wá ẹni ẹ wá ṣe gbígbà ẹ mú ẹlẹ ló kópa tẹ bá gbọ́ nǹkan tó sọ kí ló fẹ́ sọ ń pa ìjọba ó sọ nǹkan kan pa kinní kan ó sọ nǹkan kan pa kinní kan gbogbo wọn jọ sọ̀rọ̀ ìjọba ni kódà àti Davido ń sọmọ APC wàláì kò ń sọmọ ó bú ìjọba ó bú Buhari ó bú Tinubu gbogbo lọ́jọ́ bú. Tó bá wá di nísìn tó bá ti wá sọ pé òun ti di kinní ṣáà lè pa anybody náà ṣọ́ fẹ́ pààyàn ni ẹni tí ò bá ṣèjọba àìmọ̀ èèyàn tó ti bú mo rí èèyàn tó sọ pé ẹgbẹ́ APC kìíní kan ẹgbẹ́ yìí ẹgbẹ́ kìíní níjọ́ tí ẹ̀gbọ́n yẹn tó jọyìn APC
mo ní bọ̀dá Síkírù méjì mi ni bọ̀dá yẹn fọ ọmọ PDP ni ní Ogun State Ṣebákíládé Triple A ṣebí òun ló lọ di APC flag mú tó rẹ́rìn músẹ̀músẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Dàpọ̀ tó gbé lọ kóòtù Triple A tó jẹ́ pé nígbà tó ṣáàjì APC lọ sí kóòtù tribunal bó ṣe gbèrè ìwé ohun tí Triple A Akínládé tó gbé lọ sí kóòtù against Dàpọ̀ Abíọ́dún lógun State ó ga tó yìí ṣe báwọn náà jọ ń ṣe báyìí náà jọ ń ju umbrella náà jọ ń ju kíná tí ń pè flag APC ẹ má fi nu wá mọ jẹ náà kí ló wà lè tó báyìí kí ló lè tó báyìí ṣé wàá yẹ ká ṣé kó sáfẹ́ sá lọ kó òun lù tó jẹ́ pé ẹ̀kan máa ṣe politics of bitterness ẹ máa ṣe politics of bitterness àwọn òfẹ́ àwọn òkó yẹn jẹ ẹ má mú yẹn wá bí ẹ máa ṣe nígbà kan ẹ̀ẹ́dẹ̀ kọ́ máa yẹ ẹ̀wọ̀dẹ̀ ṣe o kọ́ máa yẹ ẹ̀wọ̀dẹ̀ ní níta ní sẹ́ọ̀ gbogbo yín lẹ́jọ́ ṣe èké gbogbo yín àti mùsíṣà àtòní tíátà àti gbogbo common kìíní kan yẹn èké gbogbo yín ohun tí Wike tiẹ̀ fojú APC rí Wike tó fi ojú APC rí ṣebí Wike ló tún bá wa ṣe tí ní wá dùn kí ló dé tá à ń ṣe bitterness kí ló le tó bẹ́ẹ̀ yẹn èwo la rí tán ní kọ́ lọ sọ̀kò pa tó bá tiẹ̀ gbé jáde kan wọ́n ní kìíní kan wọ́n ní kọ́ lọ ṣe ìjà lóde lórí ìdòwe náà ìjà lóde lórí ìdòwe ṣé permanent ẹni mi wà nù òṣèlú ni kò sí táìmù bàtà bá ń ṣe campaign yẹn àwọn kan tó èmi nìkan lèmi ò ń ṣe politics of kìíní o wàláì mo fọlọ́n búra kò sí ẹni tí mo ṣe mi ò lè ṣe campaign kí n máa robi kí n máa ẹ̀yin kan tẹ́ bá ń ṣe campaign báyẹn ẹ̀kọ́ kẹ́ni yẹn kú I will never do such in my life torí number one kò sí tí mo lè ṣe mi ò lè rò pé kẹ́nìkan kú máa ń ṣe campaign tèmi pẹ̀lú orí pípé ni but most of you ẹ̀yin máa ń ṣe with hatred tẹ́yìn bá ti ṣòṣèlú tí ò bá ń ṣe ẹ ti máa sọ́ di kíní àárín ẹ̀yin Yorùbá ló dẹ̀kun àárín ẹ̀yin Yorùbá ló kú kíní kan Afọláṣadé Naira doesn't bully Mohbad ẹ má sọ̀rọ̀ ẹni Mohbad lórí platform mi ẹ lọ sọ́bi tẹ́ ẹ ti ń sọ ẹni tí ò bá fẹ́ kí n fún òun ní èpè ẹ má wá bí mo bá yín ṣe kan rí mi ò da ẹjọ́ tí mi ò mọ̀ ẹjọ́ ohun tí n bá mọ̀ ni mo fẹ́ sọ ní ajé mi tí máa fi kú tí máa fi wọlé Ọlọ́run àwọn ọmọ mi ti ń dóyàn èmi náà ti ń dóyàn àwọn ọmọ ìtọ́ ń dóyàn wà bẹ́ẹ̀ ìtọ́ ń dó wà nù wọn girama ni mí abẹ́rẹ́ fídíò tọmọ mi ṣe nígbà tó dé girama ni ẹ̀rọ àwọn ọmọ mi mo tún ná ọmọ tó tútù bẹ́ẹ̀ yẹn lọ ẹ má dárúkọ yẹn lórí platform mi ò dẹ̀ bá wọn sọ̀rọ̀ kí lórúkọ àwọn ọmọ tó kù yẹn mi ò sọ nǹkan kan pa mi ìmọ̀ ń pa ẹ̀ ọ̀rọ̀ tí ń bá mọ̀ ohun tí ń bá ti mọ̀ ẹ̀ lè rémi ọba Elizabeth kí n dá sí ọ̀rọ̀ tí ń bá mọ̀ mi ìgẹ̀bá yín sọ lájẹ́ torí mi ò fẹ́ kí Ọlọ́run kó bá nǹkan mi jẹ́ you will never see me ọ̀rọ̀ ọmọ yẹn ẹ̀rí mi kí n sọ́rí I will never say it torí tí ò bá ṣojú mi ò ní sọ ṣùgbọ́n ilé ètò ìṣẹ̀lẹ̀ èyí tó ṣojú mi ó ṣojú mi kòrò wọ́n tún lọ ṣe wọ́n lọ protest ní kínní tí gbogbo àwọn ọmọ celebrities yẹn ní pátá gbogbo wọn náà lọ protest kò sí tí ò sì ń bẹ gbogbo tó dẹ̀ bí wọn náà ń sọ wọn pariwo tó ń ṣépè bàbá Tinubu gan náà fèsì wọn níbi tó ti lọ bá oriental tó tún lọ fẹ́ bá tó náà máa lọ bá oriental jẹ mo sọ fún wọn mo sọ lórí show yìí mo ní mo ti clear fún wọn ní oriental rí pé Chinese ló ní oriental mi bàbá yẹn lè bá wọn ní kíní bẹ́ẹ̀ but àwọn Chinese èmi ti clear fún wọn rí àwọn Chinese ló dẹ̀ sanwó fún mi mo sọ kẹ́ ẹ lè mọ nǹkan tí níbi tí mo gbé defend ìlú ìdè ẹ take it easy now ẹ dẹ̀ wá ń ṣe ẹ dẹ̀ wá àwọn kọ́dẹ̀ wá fẹ́ máa fi wọ́n máa bíìfù ara wọn wọ́n bà ara wọn jẹ́ wọ́n sọ̀rọ̀ against ara wọn èlò lélẹ̀. wọ́n ní 50,000 lélẹ̀ ẹ wá ń bíìfù ara yín ẹ wá ń sọ kinní kan ẹ fẹ́ gbẹ́ nìkan ẹ fẹ́ gbéra yín ṣubú kí ló lè tó bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń ba lọ yẹn bíi pé kẹ́ máa ríra yín kẹ́ máa yìnbọn para yín nìyà èmi ọ̀rọ̀ tí ò bá ṣe kinní ẹ dẹ̀ gbé láti bo síbo ẹ̀dẹ̀ yíyí ẹ̀dẹ̀ yí mọ́ra wọn lójú irú àti táyé ti gbàgbé ẹ̀yẹn náà àti alábòsí dalérú àgbàyà girama tí ò ní nǹkan kan ẹ̀rí nǹkan kan ṣó ayé yín irú yẹn náà ó wá rangan apá ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ bó ń ṣe analyse oyún ló ń analyse kínní ló ń analyse oríṣiríṣi lórí ọmọ ọlọ́mọ ṣé bí Yorùbá la pera wa àánú ẹ̀yin obìnrin kọ̀ọ̀kan àánú yín ṣe mí tèmi ṣe Ọlọ́run àánú ẹ̀yin kọ̀ọ̀kan ṣe mí tèmi ṣe Ọlọ́run èèyàn kan wá ń ro ẹjọ́ ó ń gbé ẹjọ́ wèrè ẹjọ́ wọ́n gbọ́kọ́ mu wọ́n mọ́kọ́ mu wọ́n ya fọ́tò wọ́n fẹ̀ díẹ̀ wọ́n gbé díẹ̀ ó gbé wá lójoojúmọ́ ẹ̀dẹ̀ fi yẹn fi ń ṣẹ́ ìpè fún ọmọ ọlọ́mọ ní ọmọ lójoojúmọ́ ẹni yẹn ń wọ́dọ̀ ìṣépè fún ọmọ ọlọ́mọ ẹ̀yin kan náà dẹ̀ wà bẹ́ẹ̀ dẹ̀ bá wọn àánú àwọn ọmọ yín ṣe mí àánú ọmọ yín ṣe mí àánú ọmọ yín ṣe mí tèmi ṣe Ọlọ́run
àánú ọmọ yín ṣe mí tèmi ṣọlọ this thing is ó ti wà toxic jù. ẹ wá mú ọ̀rọ̀ ẹ tún wá mú from orí kìíní oní kìíní ẹ wá gbé ọ̀rọ̀ fọ́kọ wọ́n gbà tán gba fọ́tò tán wá gbé kìíní ọkọ mi tán wá gbé kìíní family wa family náà dà ẹ dẹ̀ já bẹ̀rù Ọlọ́run ohun tí ò ṣojú yín ẹ síbẹ̀ sí ohun tí ò bá ṣojú ẹ má dá sí ọ̀rọ̀ tó ò bá mọ̀ nípa ẹ má bá wọn lọ máa ṣe àmì má bá wọn sọ̀rọ̀ nípa ẹ tèmi ọba lè Elizabeth bá sọ̀rọ̀ gan tí ò bá dá ẹ lójú má máa sọ pé mo tọ́ sí lágbájá mo fi Ọlọ́run bẹ̀ yẹn lórí social media yìí gbogbo nǹkan tẹ́ ẹ rí lórí social media yìí kò ju ète irọ́ kọ́ńfẹ́ kò náìvù láti bá yé ẹnìkan jẹ́ ẹlẹ́ni tó ń gbé wá tó ní ọ̀rọ̀ ẹnu ẹni yìí ọ̀rọ̀ ẹ̀ ló gbé dẹ́wọ̀n o lọ mú pásọ̀ tó gbé ẹ lọ sẹ́wọ̀n o sọ pa ẹ̀ láti ìgbà yẹn ni àti àgbàyà ló ti rọ́rọ́ ó wá rí opportunity mo ti ẹ̀gbọ́n tó ní kọ́ máa pẹ̀ ní ìyá kìíní kan yàdí kìíní kan yàdí àmọ́dá yàdí grandchildren ohun tó ń wá náà nìyẹn atọrọ jẹ o ṣe jọ́nà ayé òká kan at your age ó kàn wà ojoyè fọ́bi fọ́ran ìwọ tó jẹ́ pé ó yẹ kó fòkò pa ẹ́ nínú ìlú yìí ni tó bá wọ bí ìwọ àgbàyà yẹn ó yẹ kó fi òkò pa ó yẹ kó sọ òkò pa ẹ́ dànù ni torí fọ́bi fọ́ran dalérú ìkànnì ẹ́ ìwọ lè gbé ó lè gbé Davido ó lè pé Davido tó bá fún irú woman yẹn tó bá fún lówó ọ̀hún ló jẹ́ tó bá fún lówó tí èmi bá bọ́ sẹ́yìn tí bá sòdì ọ̀rọ̀ fún ẹ á mú ẹ torí mo mọ iye ìgbà tí mo fi jáde tí mo fi ń bá olórí burúkú ìpò lójoojúmọ́ tó bá wá fún ọmọ ọlọ́mọ èmi náà lẹ máa rí tí máa bọ́ sá tí máa bá wọn pò tẹ bá rí ìjà tí mo jà lórí social media ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ kọ́ máa wá fún ọmọ ọlọ́mọ kọ́ máa ohun náà ló pọ̀ jù bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìjọba kọ́ máa dàlúrú ẹ̀ṣẹ̀ mi lórí social media nìyẹn ó ti wá sí wọ́n gbé ẹ mọ́ra ẹ ti ń fọ́lọ̀ ẹ ti wọ́n fọ́lọ̀ ara yín nígbà tó jẹ́ pé nígbà tí mi ò tí wọ́n ó dúró tiẹ̀ báyìí kò sí tó bá ti wá mò ń wá fún ni kò sí tó bá wà mò ń wá fún ni kò sẹ́ni tó lè wá fún wọn Davido máa wá fún ẹni máa dó tì wọ́n ni ṣé mo mọ̀ ẹ̀rí ṣé mo dẹ́nu ọ̀nà lé ẹ̀rí ṣé o ti ẹ̀rí mi mo ṣe àìsí ẹ̀rí mi ò ṣe àì kí ló kàn mí pẹ̀lú tí àwa ń ṣe tiwa ní bọ́rọ̀ ṣe rí ni wọ́n wá gbé irọ́ wá àwọn èèyàn wá gbé irọ́ wá ẹ wá ń ṣe tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ ìjọba mi ò lè fẹ́ fọ́lọ̀ ara yín ṣé former actress sex actress tó yẹ pé kò rẹ́ni pé kò rẹ́ni súnmọ́ kò rẹ́ni bá ṣe ó ti ń gbé lonely life ayé ẹ̀ ti bàjẹ́ ṣé yẹn lè fẹ́ ìyẹn irú yẹn toró ti ó nà gà kiri ó ṣàwọn àwọn tó fẹ́ lẹ̀mọ́ alálẹ̀mọ́ ẹni táyé ẹ̀ ti bàjẹ́ ẹ̀yin tó ń gbé mọ́ra náà tó ń bẹ́ síwájú bẹ́ sẹ́yìn ẹ gbé sẹ́yìn ká ìjọ wá jọ rìn tó bá jẹ́ pé ìjọ jẹ́ tòótọ́ celebrity jọ ni yín tó jẹ́ ìjọ gangan ni kí náà ti ń pè yín ọmọ tó ń fi àwọn èèyàn ṣépè lórí social media yẹn ìwọ Naira Marley ṣe bóun wá bó ṣe fẹ́ back to limelight ni tó bá fẹ́ wá back to limelight tó bá fẹ́ try mi lóòótọ́ kàn gbé ọmọ yẹn kó gbé sẹ́yìn ẹni tó jẹ́ speaker yín tó ń wá gbọ́ ọmọ ọlọ́mọ ṣépè ìwọ gbé sẹ́yìn kẹjọ lọ ṣe show tó bá níbi fi òkò fọ́ ìmẹ́jì wá fòkò tu gbogbo yín lórí káàdì ẹni ìlú tẹ́ bá wọ̀ abiyamọ ń bínú sọmọ yẹn gidi tó bá ń gbé ẹ mọ́ra tó fẹ́ torí pé láti kán lè ní ó ń gbé ẹ mọ́ra ni ó ń fi ẹ̀jàjà tiẹ̀ ni ṣé o rò pé fẹ́ lò ní sẹ́ ó ń gbé ẹ mọ́ra ó ń fi ẹ̀jàjà tiẹ̀ ni ọmọ tó ó kàn gbé ẹ mọ́ra ni ó ń fi ẹ̀jàjà tiẹ̀ ni ó ń rangun apá kán lè lẹ́jọ́ jẹ́ tíìmù ó bá ṣe tíìmù ara tiẹ̀ ni kò dá dúró lórí ọ̀rọ̀ tọmọ tó wà ní Canada tó dẹ̀ ti sọ yẹn a ti jẹ́ kó mọ̀ pé wọ́n ti jọ agree ẹ ti jọ sọ bẹ́ẹ̀ ṣe máa yanjú ọ̀rọ̀ àárín yín bẹ́ẹ̀ ṣe máa jọ yanjú ẹ̀ bọ́mọ yẹn bóyá ìjọ máa jọ sọ tẹ́ ìjọ máa sọ in a mutual way everybody tẹ́ ìjọ máa rẹ́rìn. o ò lè sọ pé o fẹ́ padà sí limelight kó o nírú àwọn irú ẹni tí ayé ti kọ̀ nígboro ló fẹ́ lò mọ̀ tó o bá lẹ̀ mọ́ tó máa kógun bá yí ara ẹ̀ ni ẹni ayé ń fẹ́ ni kò lábùkù kan lára ẹni ayé ń fẹ́ ló máa tẹ̀lé ẹ máa jókòó ẹ máa jọ sọ ni ẹnu la máa fi sáìdì la máa fi jókòó wọ́n kó ẹni tó máa ṣe wọ́n jọ sọ nǹkan tẹ́ máa ṣe fún yín ẹnìkan wá gbọ́ ó ṣe bí kíkan kò ṣe bí kíní ṣó ń gbé máìkì ẹni tó gbé bàtò máa kọrin orin ọmọ mi lọ́lọ́ ọkọ tó fi gbé ìlú tó fi gbé bí tiẹ̀ ló lò ẹni ó dá lo tiẹ̀ kó dá kọrin kátẹ̀ bọ́ẹ́ pé mo sì ṣá ni ọ̀tọ̀lẹ́ni ọlọ́run pé ọ̀tọ̀lẹ́ni fẹ́ kọrin
èmi ò bá yín wá fún gbogbo yẹn bí èmi ò ẹ̀bò I will tell you the fact ṣẹ̀ṣẹ̀ mọ kínní ni ṣẹ̀ṣẹ̀ mọ Portable ni gbogbo tó bá ṣẹlẹ̀ ní Portable tó ń fi kọrin tiẹ̀ bẹ́ẹ̀ bá gba akọrin bẹ́ẹ̀ bá ṣe akọrin bẹ́ẹ̀ sàn kankan ó máa fi kọrin ẹ yẹ ká ẹ mọ̀ pé bẹ́ẹ̀ gba fìlà lórí ẹ̀ ní ìsìn ó máa kọrin ẹ má kò support anybody gbogbo ìta ìwà ń gbé Portable tẹ̀sẹ̀ ìgbé Portable ò lè support elépè Portable kò jẹ́ support elépè Portable kì í ṣe ẹni tó ń fẹ́ kí nǹkan bàjẹ́ kò like ẹ̀ Portable kó o gbé orí Portable dọ̀ ọ̀run Portable ò lè like ẹ̀ Portable ò lè like ẹ̀ ọmọ Abẹ́òkúta ni Portable ẹgbẹ́ ògbàrí àwọn ògbàgbàkúgbà àdẹ̀kì bo nǹkan tí ò dá mọ́ra bẹ́ẹ̀ ni olórí pàjáwìrì ni ó máa kọrin yẹn ìyẹn náà ó ní talent ní Portable gbogbo ohun tó ń lọ ó máa fi ṣe freestyle kí ló kọ́ ọmọ lọ́mọ ṣe àrò pé sọ Portable support anybody Portable ò lè support ẹ láyé ẹ lọ wá bí jókòó sí Davido àwọn ò lè pàfi lóyìnbó fún ẹ àwa lórúkọ Nàìjíríà yìí orúkọ tí wò dé bàjẹ́ ọmọ tó ń ṣépè fún gbogbo èèyàn tó ń fi ẹ́ ṣépè ó mọ ohun tí àti abatẹnigẹ́ ọmọ tó fojú ẹ rí tọmọtọmọ tíyàwó kò jẹ́ òsínmi iye ẹ̀sùn gan kò jẹ́ òsùn nùsàrè ó ń dà láàmú lójoojúmọ́ ó wá dé ní ìsìn wọn á fẹ́ máa gbé ẹ mọ́ra irú àwọn ẹ̀nà fẹ́ kọ́ máa gbé ẹ mọ́ra ìwọ òbò lórí kẹjọ ẹ̀yọ lórí ire tẹ́ẹ̀jọ ṣe kíní kẹjọ kọ́ ọmọ lùbọ̀ ó wá kọ́ àwọn àbẹ́tò ṣọ̀pù àwọn tí ò lógo ó fẹ́ yẹ kó sọ ẹ́ dológo àná wọ́n fẹ́ já ẹ wálẹ̀ táwọn èrò tiẹ̀ tó bá tún kún ẹ̀yìn Ìyábọ̀ Òjó tán ní kí kán lọ yanjú òun àti ọmọ rẹ mi before ọmọ yẹn ọmọ rẹ mi ni máa ń pè tó ló ń ṣe kílẹ̀ mi òjòmọ̀ kí ló ń ṣe eléyìí tó ń ṣe báyìí Nàìjíríà ò rí bó ṣe ń lò yẹn ìlú wa Nàìjíríà làwọn kò rí bó ṣe ń lò yẹn tó bá yẹ tẹ́ ẹ bá ti náwọn tó ń tì lẹ́yìn tó bá di lọ́la kan tó bá kọ́ yẹn bá kó bẹ̀ kò tún tẹ́ máa ṣe ó wá di ológo yesterday tó bá pè yẹn wà nílé sọ̀rọ̀ wọ́n máa ń ẹ̀sìpẹ̀ ní ẹ ṣé kí ìmọ̀ dàtà ìmọ̀ lè ní tó máa ń gbọ́ níbàyà báwo lẹ ṣe ń sọ ẹ̀yin ò mọ bọ́ ṣe tẹ́ ẹ bá mọ ọmọ yẹn smart ju gbogbo yín lọ so ẹ expect ẹ kò débẹ̀ kó máa náàgì kó máa ṣe ẹ̀yin ò gbọ́n ọmọ òtéńjè lẹ́yìn tẹ́ ẹ máa fi dé bèbè ẹ̀wọ̀n ẹ̀ ní mọ́ ẹ dẹ̀ máa débẹ̀ kò sígbà tẹ́ ẹ̀ ní débẹ̀ kí ló ń ṣe yín ọmọ yẹn smart ju gbogbo yín lọ bó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn bó ṣe ń ṣe nìyẹn ṣé bí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ bẹ́ẹ̀ yẹn ń sọ yìí báyìí ṣe sọ ẹ bẹ̀rẹ̀ sí ní máa ẹ máa yẹn continue tí gbogbo báyìí ṣe ń ṣe tán gbogbo ẹ̀wọ̀n lórí social media yìí ẹ rò pé tó bá gbé ọ̀rọ̀ ẹ̀ tó bá gbé lọ báwọn ní Canada kó lọ gbé bájọba Canada ṣé ẹ rò pé wọ́n ní fún wèé wọ́n láì wọ́n fún wèé á ṣiṣẹ́ àtúnlówó lọ́wọ́ torí òun ò kàn nígbàwé lásán actress ní working visa ló máa gbà straight wọ́n máa fún ní working wọ́n máa ṣiṣẹ́ lọ wọ́n dẹ̀ máa gbà sínú ìlú torí wọ́n rí pé ó wà talented wọ́n mọ̀ pé ó máa mówó economy ó máa boost economy Nàìjíríà Canada kálẹ̀ yín ẹ̀yin tó jẹ́ pé ní lára yẹn gan ìjọba Canada lè má jẹ́ wọ́ bẹ̀ mọ́ torí wọ́n ti mọ̀ pé nìkan máa bẹ̀ táwọn tí àwọn dáàbò bò wọn ò dẹ̀ ní fẹ́ kẹ́ wá dà láàmú nulẹ̀ ẹ̀yin ní ká ṣe bá bàyí sílùú yẹn kẹ́ mọ̀ pé ilẹ̀ ní wọ́ bẹ̀ gbogbo ìta ìsọ yẹn vice versa ni àwọn ọmọ ṣebí Canada is my second country if you don't know you know àwọn tàbí fẹ́ máa dẹ́rù okó ilé adá kìíní da arúgbó fún àwọn tàbí máa dẹ́rù bà bíbà àwọn lẹ́fẹ́ máa dẹ́rù bà ẹ lọ́ wá bí jókòó sí ìjọ 50,000 èmi ò sọ̀rọ̀ ọmọ tó kú bí o Ọlọ́run kó fọ̀run kẹ́ ọmọ yẹn àti gbàdúrà fún mi ti gbàdúrà fún dára lórí platform mi ò mọ nǹkan tó pa mi ò dẹ̀ ní sọ nǹkan tí mi ò mọ̀ mi ò sí ń bẹ̀ mi ò ṣe family ẹ̀ mi ò ṣe family ẹ̀ so báwo ṣe máa dórí sílẹ̀ máa rọgùn apá lórí nǹkan tí mi ò mọ̀ ẹ fẹ́ kógun ayé jà mí ni èmi ò ń já nǹkan tí mi ò mọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ wọn ní eléyàgbé tẹ eléyàgbé mi máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ mi máa ṣe ṣáàtì tó dẹ̀ ni mi ṣe ń pèrò ẹ wá máa gbọ́n tá à ń sọ ẹ bá wa dá sí kò sí tẹ́ fẹ́ dá sí lórí platform nǹkan tí bá mọ̀ ni máa sọ nǹkan tẹ́mi bá mọ̀ ni máa sọ nǹkan tí bẹ́ẹ̀sì gbogbo wàhálà tẹ́ ìṣe ni mo sọ̀rọ̀ lórí ẹ̀ torí ẹ̀ kò síbi kó bá pè mí lẹ́nu ìwé máa dá wọn lò torí ohun tí n bá rí ni máa sọ ohun tá à rí là ń sọ ẹ má bà lùwà jẹ́ ẹ má bà Nàìjíríà jẹ́ bàbá wọn ti fẹ́ máa fi wọ́n dó wọn lọ́kọ wọ́n dó wọn láya wọ́n ya fọ́tò wọ́n ti fẹ́ sọ di ọ̀rọ̀ òṣèlú wọ́n ti àwọn opposition ti ń ṣàwọn jọ wọ́n ti fẹ́ sọ ọ̀rọ̀ òṣèlú wọ́n fẹ́ fi ṣe campaign against yín ni wọ́n fẹ́ fi ṣe campaign against yín ni ìkà ni wọ́n bàbá ìkà ni wọ́n bọ́ ṣe ń bẹ̀rẹ̀ rè ẹ̀yìn tó wàhálà tó gèètì ensars ni wọ́n fi dá gbogbo òlú platform yẹn bọ́ ṣe gbé báyìí bọ́ ṣe gbé
ìkanra wọn ti gbé díje kíní kan lẹ̀ díje kíní ẹ mọ nǹkan tó díje yẹn fojú mi rí èmi kan fojú àjọ fojú wa rí ṣe ń ṣe ni. mo sọ fún yín náà táìmù covid yẹn mo lọ sí Canada ni lójú mi bẹ̀yàn bíi mẹ́ta náà dá padà tí wọ́n jẹ́ kí wọ́n wọ plane lójú mi wọ́n wà wájú èyí tó wà wájú mo sọ wọn dáadáa wọn DSS òjò jáde nù lù mo déwájú wọn gan ni DSS ní ìyá ìbòlẹ̀ ń lọ mo bá ní mo fẹ́ sáré ọmọ mi Canada ni DSS yẹn mi ló máa ní ìyá Nàìjíríà ìgbà ọlẹ́ fẹ́ dé ojú mi mo wọlé báyìí ni DSS láti ọ̀hún rí bẹ́ẹ̀ ṣe support ìlú á rí gbogbo iṣẹ́ tẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe dúró tí ẹ fẹ́ kí ìlú ìdàrú gbogbo ẹ̀ la rí táìmù ẹ̀ sàṣì yẹn wọ́n fojú àwa kan rí wọ́n fojú wa rí ṣẹṣẹ́ nùlù yìí àdẹ̀tún lọ́ọ̀fù lu wa sí àfẹ́ kí ìlú wa bàjẹ́ àfẹ́ kí ìlú wa dàrú àdẹ̀jọ́ kí ìlú má dàrú àwọn tó ń kóra àwọn ọjọ́ tó jẹ́ opposition tó ti jàjà tó ti fúlọ́ tó ti da gbogbo platform rú wọ́n wá dé wọ́n wá fi ọ̀rọ̀ tí owó ọ̀tí wọ́n fi bára wọn jà ìka bíamọ́ ó lọ kọ́rọ́ yìí náà lọ́mọ wọn lábẹ́ ó bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ kí náà ti ń pè ọ̀rọ̀ àwọn ọmọ tó kú àti ọ̀rọ̀ àwọn tó ń jà láàrin ara wọn tó ń jà ìjọwọ́ tó yẹ pé kò wọ́n ti gbogbo wa ó mú bẹ́ẹ̀ ó lọ síbẹ̀ ẹ bá bí wọ́n léèrè ẹ bàbá Mohbad ṣó o bá wọn dá sí tẹ́lẹ̀ ṣóbóǹgìràn ìka abatẹnijẹ́ ṣó o dá sí ṣó o wà bẹ̀ ṣó o dá sí ṣó o jà fọmọ yẹn bó tiẹ̀ ṣe ń sọ ń gbà yóò fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó kàn máa ó kàn pẹ́ pẹ̀lẹ́ ẹgbẹ́ kan ni. Naira Marley má jẹ́ kó bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ o tó bá jẹ́ ìyẹn lọ́lọ́ fi ṣe spíkà wo tó bá lọ yẹ káwọn èèyàn tó bá lọ sọ̀kò fún ẹ má yẹ kó bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ kó tètè lé má tẹ̀ lọ́rọ̀ ẹnu ẹ ọmọ tó fi gbogbo àwọn abiyamọ ṣépè tó fi àwọn ọmọ ṣépè tó ní káwọn ọmọ kú tó ń ṣépè lójoojúmọ́ ìwọ orí yẹn Naira Marley orí yẹn tí máa ń play lọ́wọ́ gbogbo ní fídíò mi àwọn èèyàn gan ń pè mí Marley orin èèyàn tí máa lò jù máa lo Naira Marley máa lo Paso máa lo Wasiu àwọn èèyàn tí mo yẹ orin tí mo ń lò lẹ́yìn orin ọmọ ayége wáyé Naira Marley ní máa play ó wá fi ẹja ní kó lọ jàjà ọkọ tó fẹ́ gbẹ̀mí àwọn gbogbo ayélé lórí bí ní kó lọ jàjà ẹ̀ síwájú gbogbo ẹ̀ ló gé jẹ lórí gbogbo ọkọ̀ yóò ní robo ní kó gbé tiẹ̀ síwájú ó wá lójoojúmọ́ fẹ́ fi ẹja ó fẹ́ fi ògo tó o bá mọ̀ pé ó fẹ́ lo ògo ẹ̀ fúnra rẹ̀ má gba violence débi o kó o mọ̀ pé inú bí àwọn kan inú bí wọn already má dẹ̀ àwọn gbé violence débi ohun tó bá àwọn tó wà lọ́tọ́ ti bá ti ní ká ẹ ṣe tá ẹ bá ti lè ṣe tó bá jẹ́ pé wọ́n fẹ́ máa fi ṣe violence débi àwọn kan wà má rò pé ní gbogbo àwọn èèyàn ló dùn sí ẹ o ìwọ tó jẹ́ pé o mọ ibi tó ti ń kọrin tẹ́lẹ̀ arena ní London tí gbogbo èrò máa pọ̀ báyìí tí gbogbo èrò máa pọ̀ lórí ẹ̀ wọ́n wá pè sórí kíní canopy ó wá dèrò canopy ó wá rò pé bóyá o ti ń kọrin má dá wọn lóhùn o ológun arena ní wọ́ o Naira Marley ológun arena ní ẹ o tó bá lọ jákèlé pè lọ sọ èdè ológun canopy tó jẹ́ pé ìṣẹ̀nà wọn lọ pẹ̀ sí carnival àwọn kan ṣérù yẹn ló fẹ́ máa ṣe ni àní kò padà sí national kíní ẹ̀ wọ́n sọ nǹkan fún ẹ̀wọ́ tó yẹ kó mú níbẹ̀ báyìí kó mú Ìyábọ̀ Òjó kó kọ́ bọ̀ lára báyìí kẹ́ẹ̀jọ lẹ́rìn jáde kẹ́ẹ̀jọ ṣe fídíò kẹ́ẹ̀dẹ̀ parí nǹkan tó wà bẹ̀ kálukú ṣe tiẹ̀ ìtí Ìyábọ̀ báyìí máa ṣe kó ṣe kẹ́ẹ̀jọ ṣe bí wọ́n ṣe lérò lẹ́yìn ni Ìyábọ̀ lérò lẹ́yìn gan èmi ò ní parọ́ fún ẹ ṣé o rò pé ẹ lè sọ pé Ìyábọ̀ káwọn ti Ìyábọ̀ fi yín lẹ̀ ni tí Ìyábọ̀ ṣé mi gan ṣé mo bá èmi ṣé o rò pé èmi wọ́n síbi báyìí àtúnṣe ńlá lè mi fẹ́ fún yín láàrin gbogbo yín èmi ò fẹ́ kẹ́ni kankan nu yín jà náà èmi ò fẹ́ kẹ́ni kankan nu yín jà a fẹ́ kí gbogbo yín kẹ́ parí ẹ̀ kí Nàìjíríà kọ́kọ́ everybody balẹ̀ kẹ́ máa ṣeré yín àwọn sọ̀rọ̀ ẹ wá ṣe kínní ọmọ elédè mi ò ń dàrin yín rú ọmọ yẹn bí mo ṣe láìkí ẹ̀ tó ọmọ ọ̀rẹ́ mi ni máa ń pọ̀ ọmọ yẹn o ti wá gbé ìwọ náà ti wá gbé mi o ti wá ń ṣe báyìí tó yẹ kó o ṣe bẹ́ẹ̀ ìwọ ọmọ dúdú yẹn ṣe yẹ kó o ṣe bẹ́ẹ̀ bí mo ṣe láìkí ẹ tó ìwọ náà wá ń ṣe bí ṣé o rò pé gbogbo tó ń ṣe tó ń gbé síta léde ṣé o rò pé wọ́n máa ní pé olóòótọ́ ó ń ṣe olóòótọ́ àwọn èèyàn ò ní sọ̀rọ̀ lójú ẹ wọ́n ò ní sọ̀rọ̀ lójú ẹ tó ní wọ́n á ti rò pé gbogbo nǹkan tó ń ṣe wọ́n ti rò pé àwọn èèyàn wà sọ ní ojú wọn àwọn èèyàn máa sá fún ẹ àwọn èèyàn máa sá fún ẹ gbogbo ìtẹ́ ìdẹ̀ sọ yìí mo fi Ọlọ́run búra tẹ́ ẹ bá fà ní kíní at worst ọmọ yẹn tẹ́ ẹ bá wá lé ọmọ yẹn wà ní Canada káwọn ti Ìyábọ̀ Òjó àwọn tó láìkì ẹ̀ Màámi Tinubu àwọn tó láìkì Ìyábọ̀ Òjó pọ̀ àwọn tó láìkì Ìyábọ̀ Òjó pọ̀ o ẹ má jẹ́ kí Ìyábọ̀ Òjó kó wà ní kẹ́ ẹ bá tọ́ bá lè sẹ́yìn odi kò ní sọ̀rọ̀ rẹ dáadáa nípa bàbá wa o
àwa kọ́lẹ̀ ti ṣe wàhálà pé kí bàbá yẹn wàhálà a ti ṣe wàhálà pé kí bàbá yẹn kó ní fọkànbalẹ̀ nígbà tẹ́ bá kó Ìyábọ̀ Òjó sí Ìyábọ̀ Òjó bá wà bẹ́ẹ̀ yẹn ṣe rò pé àwọn èèyàn wọn ò ní fún ní soft kínní àwọn èèyàn máa láìkì ẹ̀ ṣe bára soft land tèmi fún náà rè soft land tí mò ń fún náà rè àwọn èèyàn máa láìkì ẹ̀ báwo ni ọ̀ṣẹ́ máa wà tó jẹ́ pé ó ní ohun tó máa ṣe ṣé irú ọmọ yẹn ṣe rò kó ní fẹ̀yìn pọ̀n wá láyé kó ní fẹ̀yìn pọ̀n yín bàbá ọmọ yẹn ò jẹ́ fẹ̀yìn pọ̀n bàbá torí mi ò resign kò fẹ́ fẹ̀yìn pọ̀n bàbá rárá ọmọ yẹn ò resign mi ì resign kò máa fẹ̀yìn pọ̀n bàbá mi ò tí ì rí tẹ́ ẹ bá dẹ̀ kán mú ọ̀rọ̀ tó wà nílẹ̀ tẹ́ ẹ bá jẹ́ kán fi sọ̀rọ̀ òṣèlú ìwọ ọmọ Naira Marley ó bá tẹ̀ jẹ́ pé létà náà ló bẹ̀rẹ̀ sí campaign fún Sanwó-Olú ó campaign fún Sanwó-Olú lẹ́kọ̀ọ́ Sam Larry ẹ̀yin lẹ́yìn ṣiṣẹ́ ẹlẹ́kọ̀ọ́ ìwọ náà ń ṣe oníwọ̀ ọmọ Èkó òun sọ pé ìwọ ẹ̀yin ọmọ Èkó ẹ̀yin ọmọ kíríkọ fún ọba sọ pé ìwọ ọmọ Èkó iṣẹ́ campaign tèmi ṣe Sam Larry wọ́n fún wọn lówó ni wọn ò fẹ́ mi lówó èmi ò gba kọ́bọ̀ mo ṣiṣẹ́ ẹgbẹ́ gidi gan wọ́n fún ẹ̀yin lówó wọn lè má jáde kọ́ má fún yín lówó ẹ̀yin gbowó èmi ò gbowó a dẹ̀ ṣiṣẹ́ ẹgbẹ́ a dẹ̀ fojú ọmọ ẹgbẹ́ wọ̀nyí tó yẹ ká máa wọ́ta kọ́ta tó yẹ ká máa wọ́ta kọ́ta tó yẹ kọ́ta máa kọ́ta tó bá kẹ́ wá sọ̀rọ̀ ẹ̀ wá ní kán sọ̀rọ̀ MC ṣàmánù tẹ̀ntẹ̀lẹ̀ ṣàmánù Sego àwọn èèyàn ń jà wàhálà ṣẹlẹ̀ báyìí mo dẹ̀ ti rẹ́yìn àti àwọn kíná tí ń pè mórí wọn papọ̀ ẹ̀ dẹ̀ ṣe bẹ́ẹ̀ MC ṣe máa ń ṣe tó máa ti pa àwọn èèyàn tó máa ti parí wàhálà ẹ má yẹ kán sọ ìkòdílé ogun ṣé ẹ fẹ́ kán sọ ìkòdílé ogun ni ẹ pé wọ́n ká ẹ bá wọn yanjú ẹ ṣé ògbẹ́ ìná máa bá wọn dá sí lókè ni tẹ́ kò bá dàrú ọwọ́ yín ló ti wà àwọn òfẹ́ kí dùn dàrú o ẹjọ́ nítorí Ọlọ́run àlàáfíà ń jókòó sí mo ṣe wà ní ìsinmi lè dago 10 sí ṣọ́ọ̀bù mo lè dago kan òru gan torí nǹkan kò lágbọ́ ti kú lọ títí làwà wà ibi làwà àwọn kan máa fi ọ̀rọ̀ ẹnu àwọn máa fi dàlúrú àti aláṣọ ọ̀pá méjì àbọ̀ yẹn wọ́n máa ró ṣọ́ báyìí aṣọ ọ̀pá méjì àbọ̀ ló máa ró aṣọ ọ̀pá méjì àbọ̀ ló máa ró kini kan Naira Marley should apologize to the dead ìyẹn dẹ̀ kù sí yín lọ́wọ́ èmi ò sọ̀rọ̀ ọmọ tó kú bí ẹ ṣọ́ ara yín o mi ò mọ nǹkan kan pọ̀ ọ̀rọ̀ ọmọ tó kú yẹn ọmọ yẹn nígbà tó kú àwa kan ti sunkún darí a ti gbàdúrà fún adẹ̀tí bí mo ṣe wà gbogbo yín sọ pé kini kan èmi ti gbàgbé pé ọmọ yẹn wọ́n ti sin lọ́kàn mi wọ́n ti sin tí gbogbo ìtàn ìsọyẹn gbogbo yẹn ò kàn mí ẹ bá alárí mọ́lẹ̀ bí kò kàn mí mi ò ní ìyá kan bá sọ̀rọ̀ mi ní bàbá ẹ̀ advice òun gan lọ́run kọ́lọ́n kó fọ̀run kẹ́ni ọmọ ẹ̀ kọ́lọ́n kó gbàdúrà ẹ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ ní kó ń ṣọmọ ẹ̀ aṣáà ní ọmọ kékeré yẹn kíkú má pa that is me ọmọ yẹn gbégbé ayé ẹ̀ ọmọ aṣáà rọmọ ń gọ́ta àwọn èèyàn gbọ́mọ nú gọ́ta àwọn ìtọ́jú ẹ̀ tèmi nìyẹn èmi ò ráyè gbogbo ẹ wò ká ẹ fún mi jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ọmọ tó kú yẹn mi ní báyìí dá sí torí kò sàbí amọ tó gbàdúrà kọ́ ọmọ kú mọ́ lójú mi ò dẹ̀ lè wá fi ọ̀rọ̀ ọmọ lọ́mọ kí wọ́n máa fi settle scores bí. so ẹ jọ torí Ọlọ́run Sego torí mo mọ̀ pé ẹ kì í ṣe oníwàhálà ẹ̀dá ìṣòdí wà lẹ́ẹ̀dá ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa yanjú tó wà lẹ́yìn tó bá dẹ̀ pé àbí Sego ṣé kálẹ̀ ìlẹ́rán ọmọ yẹn tó ń bú gbogbo ẹ̀ ṣẹ́ ìlẹ́rán síta ni torí mi ò mọ̀ àṣàdè béèrè tí ò bá ń ṣe yín ẹ ṣe bẹ́ẹ̀ mi sì ṣe ń ṣe náà settlement kẹ settle ibi tí gàbá ti wá kẹ settle ẹ̀ that is me èèyàn bú mi lánàá okàn mi tó bá ṣáà ti jẹ́ èèyàn tí ò ti kọjá àyà rẹ̀ bíi pé èèyàn máa gbé àwọn ọmọ ọlọ́mọ èpè ńláńlá ni bí abẹ́ àmọ́ ṣe máa fojú èpè ńláńlá irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò tán kò lè tán nínú tèmi bọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ òṣèlú ká parọ́ ọmọ làwọn nínú òṣèlú ó ṣe kinní kan bó bá jẹ́ yẹn wàláhì kò ń ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tèmi bóyá tó rán bí mi sínú òṣèlú ni torí àbá tẹ̀rọ position bá inú wa máa ń dùn ni pé ó ti dọ́dọ̀ wa olúwa ṣe ohun tó inú wa máa ń dùn sí nìyẹn bí mo bó ṣe rí lọ́kàn tí gbogbo ẹ̀ṣẹ̀ ti tán ẹ̀ṣẹ̀ ti lọ àrùn tí ẹ̀ṣẹ̀ mọ̀ àti ibì kan náà kí ló dé ẹ wá ṣe kò dùn máa bọ̀ lé fáwọn ta ni ta ló máa sá fún yín fáwọn ta ni abẹ́ ń ṣí ẹ bá gbé kò dùn máa bọ̀ lé tẹ bá gbé báyìí lẹ fẹ́ gbé wa ó máa túnṣe wo má gbé yẹn wá o Naira Marley má dá wọn lóhùn o má dá wọn lóhùn o lẹ́yìn kó o wá bí gbogbo nǹkan ẹ ṣe máa dá bó báwọn èèyàn ṣe bú ẹ tán ṣe sórí gbogbo báwọn èèyàn ṣe ṣe kíní tó wà láì ẹ lọ wo orí fídíò mi gbogbo ẹ lọ orí ríìsì mi ẹ máa rí Naira Marley bẹ̀ dáadáa ẹ rí mi kí èmi máa play orin kí ló kàn mí ìgbọ̀n náà máa play ẹ̀gan mo play torí mo yé ti káwọn èèyàn máa di kùkù mi èèyàn kan nígbà tó gún ẹyẹ le gan èmi play orin yẹn mo jó sí èmi àtọkọ mi gan wà láyà 3 years ago 2 years ago àjọ òmòjóńjọ bẹ́ẹ̀ dé mi èmi àtúnjọ àtúngbè because kò kàn mí èmi ò ń fẹ́ wàhálà fún yàn mi ìṣe nítorí pé wọ́n ní kó o máa kọrin kí n máa play ẹ̀ mo play ẹ̀ mo tún jó sí ẹ má wà bí o torí ẹ̀ màmá wa bàbá àdá sí bàbá Tinubu bọ́rọ̀ ìbá ti ju tiyín lọ ṣe Báyọ̀ Nànúgà kò ju tiyín lọ ẹni spokesperson bàbá
chief of staff bàbá mi ọ̀gá mi Gbajabiamila ẹ ṣe ń tún lé ṣe ń tún gbogbo àwọn ẹ bá àwọn ìyá kan wá bíbà àtọmọ ẹ àwọn ọmọ Sùúrùlérè wàláì àwọn yẹn lè kù torí Gbajabiamila màmá ṣó lóṣèlú màmá ẹni mi ò ṣó lóṣèlú o mi ò ṣó lóṣèlú ṣùgbọ́n Gbajabiamila ó ń tọ́jú wa bẹ́ẹ̀ yẹn gan ó ń ṣe gbogbo olúbọ àti ìyá àtọmọ mo ní ẹ̀ṣọ́ ọlọ́run ṣó lóṣèlú wọ́n ní bọ̀ nǹkan tí Gbajabiamila ń ṣe fáwọn ní Sùúrùlérè mo tẹ́mi máa fẹ́ kọ́ máa sọ pààyàn nìyẹn iṣẹ́ ẹ̀ kó fọhùn fún ẹ níbikíbi tó bá dé màmá yẹn búra Christian màmá yẹn ẹ máa wọ Christian màmá yẹn fi life ẹ̀ búra ó ní láyé àwọn iṣẹ́ olóṣèlú ó ní but we have seen his work it's really working for us there àwọn ará Sùúrùlérè ọ̀gá wa chief of staff ẹ̀jẹ̀ máa yẹn kan dojú ìjọba ìbòlẹ̀ o wọ́n ti ń rùkùtù àti dàlúrú o ó ní mo ní kí n sọ fún yín kò sí ìkankan tó sẹ́ǹtì nínú gbogbo wọn they are not sẹ́ǹtì ẹni wọn kò wálé màmá àgbèrè kẹ́ máa paint àwọn bíi sẹ́ǹtì bíbá ẹ̀yìn ṣe sẹ́ǹtì náà ẹ ti jà ẹ ti dàlúrú ẹ ti ṣe gbogbo tẹ́ bá fẹ́ paint ara yín bí ẹni tó dá ń bì báyìí ẹ máa wọlé wọ́ọ́rọ́wọ́ ni fún àwọn ọmọ òlù ní wọ́ọ́rọ́wọ́ tẹ́ ẹ̀dẹ̀ máa fi lọ́fù ṣó táà náà wà máa pẹ́ ó ti sóbà ó ti ṣe o adé fa gbogbo yín mọ́ra ẹ̀yin tẹ́ ọ̀rọ̀ papọ̀ ẹ̀yin máa múra yín nìkan káwọn ọmọ òlù tó bìlì fún yín ẹ̀yin ò mọ̀ pé ìtẹ́ fẹ́ dálẹ̀ ẹ mọ̀ pé fẹ́ tún dógun lálẹ̀ ni ẹ mọ̀ pé fẹ́ dógun lálẹ̀ ni ogun lálẹ̀ ń pè ẹ̀yẹ worú nǹkan bẹ́ẹ̀ yẹn it's a threat yes ọ̀rọ̀ yẹn is a threat normally ọlọ́run ṣàánú ẹ o ọlọ́run máa ṣàánú ẹ o ẹni bá ti ní ká ọmọ ọlọ́mọ ṣubú ló máa ṣubú o má yẹ káwọn èèyàn pọ́n bó ṣe wà má yẹ káwọn èèyàn kan báṣẹ́ ẹ jẹ́ má yẹ káwọn èèyàn báṣẹ́ ẹ jẹ́ gbogbo ìgbà tí Mohbad kú yẹn gbogbo celebrities ló bínú gbogbo èèyàn ló sọ̀rọ̀ gbogbo celebrities ni wọ́n ń ṣe nínú wọn ò dùn ṣé bí ọmọ tó wà láwùjọ bọ̀bọ̀ tó wà lamẹ́ríkà mobile náà bọ́ sátì gbogbo wọn pariwo tó náà sọ̀rọ̀ tó ń ṣe ìjà yẹn ìjà bẹ̀rẹ̀ láàrin wọn bí eré ni nígbà tó ọmọ dúdú yẹn kó láàrin wọn bí eré ni ìjà yẹn bẹ̀rẹ̀ àdẹ̀mọ́ ohun tó fàjà wò dẹ̀ fẹ́ mọ́ ohun tó fàjà wọn kọ́ máa fi irú yẹn kọ́ máa fi ṣe kínní kọ́ máa fi yẹn wá gbé kínní wá bá wa ń bí wọ́n máa fi nu wa mọ̀ jẹ́ gbogbo ètè yín ló yé wa ẹ̀yin tèmi ó dára ojú oró gan ṣojú oró dọ́dọ̀ yín ojú oró dọ́dọ̀ ti wá gan mo sáyè tè lọ́lé fẹ́ lọ gba nǹkan sára ó dáa di sábà pẹ́ kó tó dé o má sọ fún mi pé ó rẹ̀ ju o ẹ lọ ṣiṣẹ́ ju o a fẹ́ lọ gba nǹkan sára àbá èyí tó yẹ pé ẹ jọ jàre èyí tó yẹ kẹ ẹjọ smile kẹ ẹjọ ṣe gbogbo kan yín kẹ ẹ dojú tọ̀tà èèyàn kan wá fi ọ̀rọ̀ ògo là ń sọ ògo là ń sọ ń pa ẹ ẹnìkan wá fi ọ̀rọ̀ ògo ó fi yín play wọ́n gbé fọ́tò ọkọ mi wọ́n rìkọ́dù ọkọ mi wọ́n fi ọkọ ògo yàtọ̀ sọ̀rọ̀ kínní ògo yàtọ̀ sọ̀rọ̀ kínní mọ́mísí mẹ́sì ọlálàdé ó ní mọ́mísí you need it mi ò ṣe ní ìdí ẹ̀ èmi tí mo ṣe ń gba nǹkan sára ẹ̀rí ojú mi ṣe fresh ní tó mẹ́sìkìrín ojú mi lẹ̀lẹ̀ gidi yàwó láti sà à ń gbà sí gan ó yẹ ká gbà sí lánàá Sunday gbọ́kọ́ mi sí ilé ó lọ mí sí èmi mo wà nílé bó máa fi ó ti rẹ̀ mí tó yẹ pé mo sùn ní inú Sunday lórí ẹ̀ka gbà sí kárẹ̀rọ àṣekòye lòjò bá bẹ̀rẹ̀ sí rọ̀ òjò yẹn ó rọ̀ débi tó jẹ́ pé èmi ò kúkú mọ̀ mo sùn lọ ni nígbà tí ilẹ̀ mọ́ báyìí lọ́kọ mi bá ní ìjà mo ṣàrí ó lọ ń bọ̀ kí ní ta ṣe péyà tán ló ń bọ̀ àṣẹ ọmọ tó wà lọ́dọ̀ ọmọ mi ọmọ yẹn ti pè wọ́n ti ọmọ yẹn pé àwọn ajá tẹ́ bá rí àwọn ajá wa níbi òjò yẹn ó lọ bá wọn bẹ̀ ní àwọn méje tẹ́ bá rí bọ́ ọmọ ajá yẹn ṣe afẹ́ ilé kò wọ́n sínú yàrá ẹ̀wù iṣẹ́ wàhálà yẹn lónígbà tó jòrò ẹ̀ òun sùn kàn yọjú kí èmi ti sùn èmi ò ń jí lóru kí ló kàn mí nígbà tí sùn báyìí mo ń lọ ní ògo Ìbàràpá ṣe iṣẹ́ Ìbàràpá ni ìwọ ògo o bẹ káwọn tí o lo àwọn tó go wọn ti diminish o bẹ kọ dìmú ògo tiẹ̀ mọ́ tiwọn yẹ kó la rẹ náà ìwọ tó yẹ pé ìwọ yẹ kó ṣe báyìí láti kiri báyìí kẹ́ẹ̀ tún gbéra yóò dà rẹ náà gbogbo yín tún jọ àwọn èèyàn àtúmọ̀ àpàtẹ́wọ́ fún yín tí wọ́n máa dùn táwọn èèyàn máa pàtẹ́wọ́ ó lè gbélé pèsè yìí wàhálà oko náà máa fi lé yín bọlẹ̀ anywhere àtẹ̀bá lọ oko gidi oko abiyamọ wọn máa rè fún yín lóbi tá ìgbé wà ní ọmọ elépè yẹn ọmọ yóò ní kíní mọ̀ ọmọ àwọn yẹn ti dológo ogo tí wọ́n ti diminish wọ́n ti dológo àná kò sẹ́ni lè bá wọn ṣe mọ́ láyé alóńgbólógo yẹn ṣe wàá gbèrú ọmọ ìyàbọ̀ yẹn wàá gbé sẹ́gbẹ̀ ẹ wá jọ lọ Sam Larry gbogbo yẹn kóra yín gbogbo yẹn wá kóra yín ẹ wá ṣe kílò
torí gbogbo fáǹsì kálukú ló máa pé àwọn tó ń sunkún lórí social media tó ń fi yín pawó ẹnu wọn máa ṣe ṣọ̀ ni ẹnu wọn máa ṣe ṣọ̀ ni ẹ̀yin ò mọ bọ́n ṣe máa ń ṣọ́tọ̀pù ẹnu ọ̀tá ẹ máa ṣọ́tọ̀pù ẹnu wọn ni àbí àwọn ọ̀tá wọn máa wà ní máa pè wọ́n máa ń kọ̀yàn jà ní ẹ̀rí wọn lórí burúkú tó wá bẹ́ẹ̀ mi tán líìsì ẹ wá bẹ́ẹ̀ mi tán sọ pé kí máa fèsì àwọn tó ń jà ọmọ àti ìyàtọ̀ ẹ̀pọ̀n jọ lọ́ọ̀fù ara wọn kẹ́mi wá dá sọ̀rọ̀ yẹn níbo lèmi wà níbo ni mo wà níbo mo tò sí nígbà tó ṣe yá àtọmọ wọn kẹ́mi wá dá sí aláìlójútì ló ń ṣe bẹ́ẹ̀ aláìlójútì ẹ̀dá dalérú ọ̀dàlẹ̀ ẹ̀dá irú wa báyìí lẹ́ẹ̀kan pè ní ọ̀dàlẹ̀ kírun àwọn káwárí àwọn tó ń ṣe dáadáa tó ti ṣe dáadáa síra wọn kó wá fẹ́ jà irú to be sincere you will never see me there I'm not that kind of person forget about anything kí n wá join àwọn ọ̀rẹ́ méjì tó ti ṣe dáadáa síra wọn kí n wá rí pọ́n fẹ́ jà kí n wá lọ sún mẹ́nìkan mi ò ṣe bẹ́ẹ̀ dalérú ló ń jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí n clear ara mi ni ẹ rò kò bóyá kí n wá clear ara mi ni pé mi ò sí ẹ má pè mí sáàrin wọn because wọ́n jọ ṣe dáadáa síra wọn you can't call me nígbà tá irú àwo òṣèṣù sí ìmí ọ̀rọ̀ mi àtúntì máa lọ àtúntì rọ bọ́ọ̀bù lọ́wọ́ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ṣé bí ìyá ẹ ló dẹ̀ wá pòsì ọmọ ẹ ló ń pòsì ọmọ ẹ ló ń pòsì because àwọn nǹkan kan wà tó yẹ pé tẹ́yìn kan bá gbé tẹ́yìn kan bá wọn ṣe ó máa rùn ni irú ẹ̀ ni mò ń sọ fún wọn Sam Larry gbogbo yín tẹ́yìn gan ṣe advice tèmi fẹ́ mú wá fún yín nìyẹn pé ẹ jẹ́ kí ẹlẹ́rù ọ̀gọ̀ọ̀gọ̀ kó máa dẹrù lọ ẹni bá máa jàjà ẹjọ́ máa dá jàjà tiẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá jọ lọ́rọ̀ ẹ parí ọ̀rọ̀ yín kí yẹ kó bẹ̀ kí gbogbo yẹn dẹ̀ wọlé bẹ́ẹ̀ àkókò sí nǹkan tẹ́ fẹ́ gbé wá kò wá wá létí ń bí torí àti mọ̀ pé ẹni tí wọ́n ti mọ̀ lé tó lọ sọ tójú ẹ̀ òtò tó lọ ní pásítọ̀ kan bàbá pásítọ̀ kan tó lóhun journalist ẹ mọ àwọn ex journalist ex convict journalist tó lẹ́wọ̀n yẹn ẹ ti gbàgbé ex convict journalist ẹ ti gbàgbé ex convict journalist Anthony breaking news tí gbogbo olùkọ́ gọ́vùnà kọ gbogbo olùlókọ ọmọ ìyá àti bàbá ọ̀rẹ́ kọ ẹbí kọ iṣẹ́ tó tún ṣe tún kọ Nàìjíríà kọ gbogbo olùlókọ òun náà ṣe wàá kérò mọ́ra ní ìsìn òun wẹ́ni tẹ́ ẹjọ́ fẹ́ dáwọ́ jọ ẹni tẹ́ ẹjọ́ fẹ́ nù ẹni tẹ́ ẹjọ́ fẹ́ ba yé ẹ̀jẹ̀ wọ́n táyé tiẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó òrógolo ẹ̀yìn ọwọ́ ọlọ́wọ́ ló ń lò orí olórí ló ń lò ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ gan ló fi ń rìn òrógolo journalist past tense irú ẹ̀ la wá ń sọ wọ́n bá tiẹ̀ ń sọ̀rọ̀ irú ẹni lóbu kò ní breaking news sọnù kò tẹ̀gbẹ́ olè ajímọ̀tì aróṣọ kò ní fara láṣọró awégele kò ní orí bó ṣe rántí bẹ́ẹ̀dẹ̀ tán gàgà celebrate ẹni rédíò station kó sáyé lọ gbé kéèkì bẹ̀ ó tún rírì ògo yẹn lò mọ̀ ṣé àwọn ọmọ tó daṣọrú ẹ rè ṣé bá ọmọ bí ìyàbọ̀ ìwà náà tó daṣọrú ẹ ó wà tó ìlà wà àti gbogbo wọn tún gbalé fún ẹ pé kó rí ibi dé sí olóbù kó lò ṣì ó di jàgbà ní lẹ́kì ni ó rònà fi ṣì dànù lẹ́kì láti lẹ́kì ẹ̀ tán ṣì báyìí wèrè ògbójú síta mọ́ kó lè wọ́n bí ẹrẹ kó jẹ́ kámọ́ location bí tó wà wọ́n máa lù ẹ́ bí ìpamọ́ ni àgbàyà wọn yàjá ìjà àti àwọn ìyà tí ò ṣe fi tọrọ ló búkú olùṣì tó bá pé ìyàbọ̀ àbí fídíò ti fún lówó ń sìn á máa ṣe kiri ni wọ́n ṣà ń wá ẹni bájà ẹ̀wẹ́ ni tẹ́ ẹ fẹ́ràn tó máa jẹ́ ìyàbọ̀ wá kéré nú ayé orí yín burú dànù ìyàbọ̀ kéré nú ayé ìyàbọ̀ wá náà ẹni tẹ́ lè ràn lọ ẹ̀wọ̀n Nàìjíríà orí yín bàjẹ́ ẹ̀yin èèyàn já ìjà àti rédèrèdè ẹ̀yin wèrè méjì ọkàn wèrè méjì kóra wọn jẹ ẹ̀yin táyé ti kọ̀ ayé ti kọ̀ yín náà ayé ti kọ̀ yín ọ̀rẹ́ di ẹ̀ẹ̀tún báwọn èèyàn gidi jókòó mọ́ fúnra yín lẹ change àká yín wọ́n dẹ̀ ti gbà lọ́wọ́ yín tún bẹ́ èèyàn gidi jókòó mọ́nú Nàìjíríà alẹ́ mi fẹ́ mọ èèyàn gidi tó bá pè sóde mo fẹ́ mọ̀ wọ́n máa yẹ̀ fún ibi wèrè ni torí wèrè ni ẹni tó ń jugi fún ni ẹ̀yin kàbúrúkọ ọ̀dájú abiyamọ ajókòó bá máa ṣépè wọ́n máa ṣépè fún ọmọ ọlọ́mọ wọ́n máa ṣépè fún ọmọ ọlọ́mọ irú ẹ̀yin èèyàn ń pèlè èèyàn irú yín náà ń pèlè èèyàn lè bá àwọn èèyàn gidi jókòó mọ́ Nàìjíríà kò ṣe Nàìjíríà yìí mọ́ ojú tì yín raba ambassador oníkiná tí ń pè lásán ẹ̀rí gbà ambassador àwọn agbépo ra ambassador agbépo gbà ní ìsọfún yín nígbà mo sọ fún yín pé gbogbo àwọn àdúgbò bíi ẹ̀yẹ́ ń bẹ̀ yẹn ìjọba lónìí ibẹ̀ ẹ̀rọ bí àmọ̀ ń ṣeré ṣe even ibi tó ń kìíní tó lè ń ta yẹn gan kò lè sí bẹ́ẹ̀ torí pé kí ni mo sọ fún yín ẹ máa bíbí kìíní gan ẹ rí gbogbo ọmọ yẹn ká má wà sọ ibi tí ò rẹ̀gísà tí ò ní layout mi sọ fún yín ni àwọn ọbẹ̀ yẹn ò ní ìjọba ń gbé ẹ̀bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni gbogbo ọbẹ̀ yẹn ò ní layout àwọn àdúgbò tí ò ní layout tán tí wọ́n máa sáré gbé kìíní estate fún yín ẹ̀yin náà máa ṣe lẹ́kìlà lọ́sìn ẹ̀yà ava brọ́dà mi bọ́lá àwọn èèyàn yìí brọ́dà mi tó gbáàsì òkìskò brọ́dà mi tó gbáàsì nìyẹn ẹ̀ lọ dárúkọ ọkọ mi àbẹ̀ ẹ̀dá kan sọ mi brọ́dà mi tó gbáàsì èèyàn yìí ni brọ́dà mi yẹn
kiss kòkò brother mi tó gbá ski èmi àti wọn yẹn bóyá bíi 20 something years no bóyá bíi 18 years ago or 19 bíi 19 years ago partner wa kan ló yẹ ká mọ̀ wọn Peter ló yẹ ká yes ní China partner wa ló yẹ ká mọ̀ wọn ọ̀rẹ́ partner wa ni wọn ọ̀rẹ́ Peter yẹn ni wọn ní Chicago bíi 19 or 18 years ago then láti get family friend orí yóò pè a bá sọ pé pàwọn àárín inú ayé jù yín lọ ẹ máa ṣe bí pé ẹ jẹ somebody eléyìí 55 ṣé ní ọrùn mi olè 45 eléyìí ṣé 80 àbí 90 80,000 ẹ̀rìn gẹ̀ẹ́tì mi 12,000 irun orí mi 2k ẹ máa wo ẹ̀rọ máa mo fi píìnì mú bí báyìí ni màá yẹ kẹ́ẹ̀rí kíní pupa ọkọ mi mo ti bọ̀dọ̀ àdìsàn yọ mu tó ń yọ gẹ̀ ayé kẹ́ẹ̀rí bọ̀dọ̀ àdìsàn jẹ́ àlùbọ́sà ojú bẹ́ẹ̀ lọ ẹ̀ ṣe sèǹtì ẹ̀yin tèmi mo fẹ́ máa tẹ̀síwájú nípa kíkọ orin ọmọ tó ṣe kíní ọmọ tó ṣe ṣáàtì ìyàbọ̀ ṣe ṣáàtì kan 20,000 something ló wò almost 21,000 lórí IG ó bá jẹ́ àwọn tí bí ẹni tí ò lógo a máa gbọ́ àwọn mẹ́rin ló wà lórí IG a máa gbọ́ 1,000 ogo nìyẹn àwọn yẹn nìyẹn àwọn ológo pàṣàrà àwọn mẹ́rin ló wà lórí IG a máa bèrè àwọn mẹ́rin ló wà lórí Facebook ẹ ti mọ̀ pé she just ó kàn wá sí wa ó wá ṣe cloud bí bàbá àwọn ṣe ń pè mo tí ò ní nǹkan tó wá ṣe àwọn mẹ́rin tó wà láṣẹ ológo mo tó gbọ́ ẹ ti diminish ss former s kìíní kan s actress former actress nonsense 12,000 ẹni tèmi kò ju bẹ́ẹ̀ lọ with fake pages kò gbó wọn jọ àwọn fake people kó wọn jọ wọn wò alẹ́ mi gan náà àní mo dé láti ṣọ́ọ̀ṣì báyìí ni mo jókòó bẹ́ẹ̀ mo wá wẹ̀ àǹsọ̀ àwọn lógo àwọn èèyàn ọ̀rẹ́ di ògo ni ẹni tó lógo lọ́mọ ó tún bímọ tó lógo ó tún ní àná tó lógo ó wá jọ ìmọ̀ra wọn ìwọ kó yẹn mọ́ra wọn kó fi kó tàwọn tiẹ̀ tó lọ ó wá lọ́jọ́ ìmọ̀ àwọn ológo pa àṣàrà ológo tó yẹ wọ́n bá rí lọ́jà Agége àwa bí ọmọ Agége nìkan lásán wọ́n dá sẹ̀rí àfúgidi wọ́n wá bí ara wọn ṣe wà bí lẹ́nì tó wọ́n máa ṣọ́ bí wọ́n dá sẹ̀rí àfúgidi èèyàn nìyẹn ni ẹ wọ ẹjọ́ ẹ lọ wá bí jókòó sí ọba lè Elizabeth lórúkọ mi o agbásí kílọ̀ làwọn àwọn afẹ́ bá mi ra aṣọ nọ́mbà mi 070 60 40 36 00 091 23 090937 nọ́mbà ṣọ́ọ̀bù mi nìyẹn 091 23 090937 mo ṣe rí lọ́ọ̀ kí wọ́n mi ni bó ṣe jáńjá kò ṣe jáńjá oníbọ̀dá àdìsàn fọwọ́ pa tó bá wá fọ tẹ bí báyìí wá fọ ṣe báyìí ẹ̀yìn àwọn àṣẹ báyìí má fọ rìn báyìí gbàgbọ́n a máa rìn yẹn àtúbọ̀ rìn tí àwọn gbádùn ẹgbẹ́ yẹ́ ẹ̀sà Agége níbí má daṣọ bojú kankan wá sí anywhere láyége aláì wọ́n á lù ẹ́ bí olè tọ̀múlẹ̀ ìgésùn ṣe máa lù ẹ́ àwọn abiyamọ bínú wọn ṣeré ṣé ìwọ tó ṣẹ̀wẹ̀ gbogbo ẹ̀ padà ṣeré ẹ̀ náà máa ẹ̀ kàn rí lọ pẹ̀lú ẹ o tó náà èèyàn ti bìí kó ìwọ ló rán iṣẹ́ o ṣe tiẹ̀ lọ́tọ̀ ò ràn yàn iṣẹ́ àwọn kan gbàdúrà fún ẹ pé tọ́lọ́run kó bá wa dá ògo ẹ padà kí ìyanu ṣẹlẹ̀ nínú ayé ẹni àwọn gbàdúrà fún ẹni torí pé kí ni àwa ń po ànígbà tó ń gbọ́ báyìí ní kó máa jọ ilé mi jó ẹ torí mo kàn tẹ̀ tún wá wájà jẹyìn àwọn máa ń tí máa jó nìyẹn náà máa lè máa jó ń bí á dẹ̀ jó ẹ àní mo tún jó ẹ ẹ lọ wá fídíò láti abẹ́dẹ̀ mi ẹ lọ wá àti yá bìfọ̀ nígbà tó le gan àwa jó ẹ mo lè lọ wá fídíò yẹn kí n ṣe àì kó lè mọ̀ pàwọn kan àwọn òun dúró níbi pé kí nǹkan bàjẹ́ wá débi ìbà ó fẹ́ máa ṣe bí kíkan fáwọn ta ni níbi ìbà wọn tó ń gbọ́ alójoojúmọ́ máa gbọ́mọ lọ́mọ ṣépè oníkà àwọn ò lè láìkí ẹ àwọn ògo àwọn sáwọn yẹn àwọn ní spíkà tó tẹ̀lé àwọn spíkà arebi pa ilé ìbìwò sáwọn yẹn àwọn ní 1,000 àwọn ológo 2,000 àwọn olè ló máa ń bó lè ṣe olè ní ọmọ tibí yẹn náà àti káṣọ mo ti fi gbogbo ilé hàn náà mi ò fẹ́ lè wọ̀n ìka ní ẹ̀ mo ti parí ìṣó o ṣì ní látàrọ̀ kí là ń wò mi ò fa ikán tó ṣe yẹn ò dáa no látẹ̀kan tí mo lè rà kẹ́mọ̀rò pàṣẹ ti tán nìyà ó wá ló pọ̀ ó ṣe ìkaṣọ mi wà fún mi látẹ̀kan èlò ní 55 láṣọ àbò òṣì màá débi màmá àròjọ nígbà tí mi ò ṣológo aláṣọ kan ó ní 55 oko tí wọn ṣerú tí wọn àwọn òrìn fi ṣò àwa ní òun fi ṣò a ní dọ́tà mi ẹni pọ́nmọ́ mi ti dé ṣẹ̀wà ti dé everything ṣẹ̀wà ti dé nígbà tí wọ́n mi dé rẹ̀
lórí mọ́mí you must not open any page ó ti ẹ mọ̀ fún àwọn kàwé òun mọ̀ kìíní ó ní for 1 week you have to run the one you have 2 3 you have to run them again before you open another one you don't do that àwọn aṣọ tuntun àwọn aṣọ ọmọ mi ó fi ti education yẹn ó bá mi fi ṣe ẹ mọ̀ pé school start làwọn àkà àwọn kan ṣe tẹ́lẹ̀ náà 50,000 55 only 55 ní gbogbo 55 okay mi ní gbàgbé 55 ẹ bá mi rajà 070 60 45 600 ẹ bá rajà bí àwọn àbí ìbálògo pàjájà aṣọ kan àròjọ bí ayé fẹ́ parẹ́ ó ní àwọn alọ́jà pẹ̀rì 55 àní ọjà kí n máa káwọn aṣọ ìwà 1 week ká máa kó wá báyìí bà láì ní ti aṣọ wà ní ìṣọ́bẹ̀ wo 55 ó wà lókè ó wà nísàlẹ̀ náà ṣẹ́rí ó wà lókè ó wà nísàlẹ̀ 55 ó yà lẹ́kàn àwọn pẹ̀lú nọ́ọ̀sẹ̀ ta ló ní kíní ẹ bú àwọn àwòrán yìí ẹ kúkú lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ tí ò sẹ́yìn tẹ́lẹ̀ ẹ bú wa kankan wa 55 lélẹ̀ wọn láì lẹ́kọ̀ọ́ kò sẹ́yìn tí ò lè bù kò sẹ́yìn tí ò lè ṣe pé fún gbogbo èèyàn báyìí gbogbo ẹran ní jíjẹ kò lè èpo lójú mọ tí ò lè èpo lójú ṣé wàá lọ́ máa gbà nù pátì wa gbogbo ọmọ pátì ló máa ṣe pé fún àti chairman pátì ó wá kó wá máa ṣe pé fún gbogbo èèyàn àfẹ́rù ẹ nínú ẹgbẹ́ wa wọn láì lẹ́kọ̀ọ́ 55 mo fẹ́ wo olóṣèlú tó máa ní ọmọ àwọn láti bó síbò káàdó tiẹ̀ elépè ó dìbò bá ṣe débi kó o tó ṣépè ó dìbò bá ṣépè káwọn èèyàn tó mọ ohun tó ń dùn ẹ̀ ó dìgbà tó bá ṣépè kó tó mọ ohun tó ń dùn ẹ̀ èmi ṣépè fún mo ó yẹ mi ṣépè fún ẹ kó o tó máa gbé àwọn ọmọ mi ṣépè ó ra ọmọ mi tó dé tó rí wọn ni gbogbo wọn Canadian citizen ó rí wọn ó rí ẹ lọ wò lórí kìnìún máa rí lórí story àbáwẹ pé kìnìún wà á rí níbẹ̀ pálí wà lọ́wọ́ wọ́n Canadian citizen tẹ̀lé kò yí sí ni ìtúsẹ̀ ìjẹ́ yìí sí ó yí sí náà ni ó yí sí ló gba visa lásán tó jẹ́ kẹlẹ́ fi kọ́ ẹ̀ fi kẹ́ra tíkẹ̀tì ẹ̀kú kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ ó yí sí náà ni ó ní àbúrò kan mọ́ mi lọ ṣe masters lọ no ibẹ̀ lọ́wọ́ mi ti ka degree ẹ̀ ibẹ̀ ló ti ṣe degree ọmọ tó bá wọ Canada tó ṣe degree kò ń ṣe tẹnu ọmọ tèmi ò lọ Canada pé ṣọmọ kan tó bá ṣe wọlé tán lọ ṣe masters ó máa ń sá àrò pé ìyẹn àwọn yẹn sáré ìjọba lẹ́pa ni irú àwa àwọn ọmọ mi wọ́n wọlé wọ́n wọ university bẹ̀ you understand ọmọ ọkùnrin mẹ́ta ló wà bẹ̀ wọ́n wọ university bẹ̀ kékeré yẹn ó bẹ̀rẹ̀ láti junior school wọn ló ti bẹ̀rẹ̀ kíní ló ti bẹ̀rẹ̀ kó tó lọ sí high school bẹ̀ ọmọ mi ò tí ì pé 10 years ló ti wà bẹ̀ they are all international students ṣàrò kò easy ni ó easy ló yẹ pé Canada lásán ẹ fẹ́ lọ lásán ṣẹlẹ̀ lọ ṣe kíní níṣẹ̀lẹ̀ gbẹ̀nà ìkúrú yọ immigration yà á mú wọn pé ń bo fake you use visa Mastercard fake for us wọ́n gbé ní ẹnu ọ̀nà tí gbé wọ́n á débi bò ó wá ṣàtúwí àsán wọ́n á jẹ gbọdọ̀ ẹnu kúrà wọ́n náà dìpọ̀ tù mí Canada bó bá rí mi lọ́nà Canada kò dá mi padà kò ní good record yìí wọ́n á débi á máa paint ara ẹ̀ bí ìpò no saint jù ó ṣe nǹkan kan ìkànnì ẹ̀ mo lè mọ ẹ gun fighting ni pípé a máa ṣe bí ìpókù síbi kan ọmọ ekere lásán lórí ẹ lóní tóun bá wà ẹ ọmọ ekere orú ọmọ yẹn gbogbo ọmọ yẹn ṣe ń wọ ẹ ọmọ ekere yẹn ṣe ń wọ ẹ ọmọ yẹn wọ ẹ gidi mo dẹ̀ pé irú ọmọ yẹn wo kó owó sí kó mo tiẹ̀ jẹ́ rí ẹ á wọ ẹ yamayama ó máa wo ọmọ yẹn bá mi fún jẹ tí orí bí kan tí o dì kó fún jẹ kó bá kó wà fún ọmọ tí ò bá ti lẹ́kọ̀ọ́ ọmọ ekere náà máa bá ẹ̀wọ̀n fún dáadáa kó lẹ́kọ̀ọ́ kó ní respect ẹ̀ sì ni fọ́mà ní kò ológo ẹ̀ràn tí kìíní kan báyìí táwọn máa fi ń pín kìíní móbì ṣé wọ́n lò móbì yẹn mọ́ ológo pàfọ́n móbì pẹ̀fọ́n móbì lò móbì mọ́ ológo pẹ̀fọ́n móbì. ìdí gbọdọ̀ wẹ́nu kúnra ó náà òun kó báwọn ẹni rẹ̀ ṣe náà lè bẹ́ẹ̀ ṣe ológo kọ̀tìnà tẹ́lẹ̀ mí ní wáyé sí
mi ò kí ló kà wá ṣùgbọ́n mo ti ọba ti ìyá wa ti èmi fẹ́ kó àní mi fẹ́ kó ẹ̀ ń kọ ọjọ́ tó wá sí pé fún ọmọ mi bí báyìí ìwọ ẹ̀ ń kọ ọjọ́ tó wá sí pé fún ọmọ mi bí ọjà méje ni mo ti máa dákàrà fún ẹ ní máa dín fún ẹ ọjà méje ni máa gbọ́ ọjà pé méje máa dẹ̀ gbé gbogbo àwọn olóòṣà méje jáde fún ẹ wọ́n á jáde ìlú méje náà máa ti jáde fún ẹ okú mọ̀ pé mi ní ìdí máa mo ló ti máa ná ewé ẹja ọjọ́ kan ó ti tẹ̀wé á dákàrà àárín ìjà náà máa ti dákàrà mo ti parí lọ́nà ìlú yìnyẹn mo ti sọ fún wọn wọ́n ti sọ bó ti máa ṣe pé ìjọba ti gbọ́n ọmọ mi síta kí ọjà méje ni wọ́n á dín fún ẹ pẹ̀lú aṣọ dúdú ló bá tiẹ̀ lọ lóró lè fún ọmọ mi ṣe pé kò ní máa wò torí mi gan ti rẹ́dì mi ní lọ ṣọ́ọ̀ṣì mi wà ní lọ ṣọ́ọ̀ṣì wa yẹn mọ́ nítorí màá ti rò pé mi lọ ṣọ́ọ̀ṣì wọ́n yá máa ti gbàdúrà nínú ilé mi torí máa bẹ́ẹ̀ ṣe oṣù yẹn gidi èmi gan máa múra ẹ̀ máa tó tiẹ̀ gidi ọjà méje ni màá ti lọ gba rẹ́kọ̀dù àwọn spíkà mo ní spíkà yẹn ẹ̀yin abiyamọ ẹgbà mi o orúkọ mi rè ẹgbẹ́ ohun tó ń sọ sáwọn ọmọ mi lérí o ẹgbà wa o gbogbo àwọn abiyamọ wọ́n máa rọ́ṣọ̀ òdì fún ẹ máa ṣe pé fún ẹ inú ọjà ni ọjà méje máa ti ṣe fún ẹ ọjà méje máa dẹ̀ gbogbo àwọn òòṣà máa méṣọ̀ pé méje máa ṣèlú méje tọ́wọ́n wà ní kẹ́kọ̀ọ́ ní kì í ṣe mi wọ ṣáyẹ̀ kó wá ṣe fún ọmọ mi bó ṣe ṣe last time tó ṣọ́ wọn náà bó ti last time yẹn mo mọ̀ pé yes òun fojú pé kò kú ní wá ṣe kankan ṣáyẹ̀ this time tọ́lá àkúń sọ fún ìjọba ní ìsìn kúkú mọ̀ pé kíní á sọ fún ìjọba tó o bá dẹ̀ máa gbé ó máa dàtà àkìnlá á máa jà gidi ni torí mi náà máa káwọn ọmọ ogun tèmi sẹ́yìn bẹ́ẹ̀ ni abáti ló ta máa ná nígbà tó máa náwó ẹ̀ ni tó máa ná tèmi náà máa ná tèmi ọlọ́run ṣé mi gan ní tẹni tó ó ẹ̀ lè dẹ́rù bà mí bẹ́ẹ̀ náwó èmi náà máa náwó tó ju bẹ́ẹ̀ lọ wá tí wọn mọ mi ṣe pé bóyá ṣe jẹ́ ẹjọ́ tó mú kàn ẹ́ mo kàn fi ẹ́ lẹ̀ àti káyọ̀ sì gbé mi nínú wọ́n ní màmá gbé mi nínú wọn máa gbé mi lọ́kàn tí káyọ̀ ń gbé mi kò kú òun mi kò dẹ̀ tí kúrò kò dẹ̀ tí kúrò wọ́n á fẹ́ kó tún wá ó wá ṣe mi wọ́n á mú ìpé òjòra wọn lọ táwọn tẹ́lẹ̀ ń lọ dákàrà nù yàrá máa ṣe òbítúárì gidi àti máa ṣe máa ha fáwọn èèyàn nù mọ́tò torí èmi máa gbé rédíò máa play ẹ̀ báyìí gbogbo ayé máa gbọ́ pé ohun tó ń sọ sọ́wọ́n ọmọ mi ẹgbà mi abiyamọ ẹ ṣàánú mi kọ́ máa fetí mi gbọ́ wọ́n máa sọ ìmọ̀ ọmọ mi lélẹ́yìí ó ṣẹ́ ń gbọ́ èèyàn ẹ ní ìlú méje á pé nílẹ̀ Yorùbá méje tí ò bá pé kò ní kò sí Jésù kó pè mí lọ́lẹ̀ èmi tí mo ti mí ìyẹn lẹ̀ gidi tọ́wọ́ kọ́ mi gan má dà sí okòkan ẹ̀rùn ìlè fún ọmọ tèmi ṣépè kí n máa wò àwọn tó máa da yẹ̀pẹ̀ lèmi lójú tí ọjọ́ tó bá yá káwọn kan wá jókòó kó bá máa sọ pé kí la tà kí la jọra kí ló parapọ̀ kí ni mo ṣe fún ẹ. kò sí wàhálà ẹ̀sìn ẹ̀ kí mò ń wá èyí mò ń wá ẹ gidi. èyí gbọ́dọ̀ bí mi dandan gbé ọmọ jọ̀gbọ́n wo èmi kí ló kàn mí bá ti mi tọrọ lọ́wọ́ anybody kí n tó ti máa ṣe wàláì máa bẹ́ẹ̀ ná ọjọ́ méje ọjà méje ìlú méje ni máa ti ṣe fún ẹ. èmi wá kéré máa fọ ọmọ tèmi ṣeré òwe máa hàn sórí social media yìí ẹni kò ìdojú ẹ ni èmi máa bẹ́ẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ ni mi ò ní ṣe èmi gan mọ̀ pé mo burú ìgbà mi ò bá mi dánrú ẹ̀ wò this time bá mi ṣeré ọmọ this time máa kúrú máa bá yín dọ́gba ẹ bá máa bú ẹ ṣáà máa bú mi kò kàn mí á fọ ọmọ mi sí ẹ fi ọmọ mi sí ọ̀rẹ́ òkè bóyá máa lọ báyìí máa fẹjọ́ yín sùn àwọn ẹ̀fọ́ ọlọ́pàá máa fẹjọ́ yín sùn bí bá wàá ṣẹlẹ̀ náà rè nígbà ọlọ́pàá bá dìwà lọ́wọ́ mú fún yín ní kámádì kẹ́yìn dẹ́yìn ṣe ti nǹkan ti ṣẹlẹ̀ mami aṣèwọlẹ̀ ní aṣọ ojú ẹ̀ máa lọ máa fi wọ̀nyí ẹ̀yìn bọ̀ọ̀sì mi ṣe báyìí máa ẹmọ mami ìyá àlàáfíà ẹmọ nọ́mbà mi náà aṣèwọlẹ̀ fẹ́ bẹ̀ ẹ̀ kàn sọ bó ṣe rí àṣẹ́ǹdẹ̀ sí láti ọ̀la lọ even lọ́la gbogbo kíní máa fi àwọn aṣọ yẹn wọ̀nyí máa fi wọ̀nyí jọ Wednesday tomorrow mi lè fún wọn lọ́la máa fi wọ̀nyí jọ Wednesday máa fi wọ̀nyí Thursday ṣé máa tún fi wọ̀nyí láàárọ̀ Friday máa fi gbogbo ẹ̀ má wọ̀nyí àwọn ọjà tá ti ní mo fẹ́ repeat ẹ̀ according to nǹkan tí ọmọ tá a fi lè ránṣẹ́ tá a fowó rán tá a fowó kọ́ tó mọ bọ́n ṣe manage nǹkan ọmọ mi ló advice mi bẹ́ẹ̀ ẹ mọ̀ pé kó ìyá wa kan ẹrù tẹ́ ẹ bá wọnú ṣọ́ọ̀bù mi àánú mi á ṣe ẹ bá bi tá à ń kẹrù sí ọmọ mi ti dá láti last week ó kàn ṣe post video yẹn ni ẹ mọ̀ pé mo sọ mo ní mo náà lè jù ó ti dé ó dé gan kò mọ ìgbà tó òun náà ó resume sí ṣọ́ọ̀bù àwọn èèyàn ṣàrí mi
ó resume bá mi ṣiṣẹ́ ní àánú mi ṣe ẹ ṣe wẹ̀yìn tèmi I love you ó dàrú àwọn ọmọ tẹ́ ẹ ní àwọn tiwa náà ti wálé ẹ̀yẹ ẹgbẹ́ tí ń jáde ẹgbẹ́ àwọn tí ń tìta ká ti rí wọn bẹ́ẹ̀ náà ọmọ wa òyìn àwọn ọmọ owó oṣù àti ẹ̀dúpẹ́ ọlọ́run tí ó jàn gbófo ọmọ káà mọ́lé èrò yín ọ̀tọ̀ ni máa gbọ́ ọmọ ohun òṣòrí àwọn nìkan náà ṣoríire láyé mi mo ti yẹ kú jálajàla tí ò rẹ̀ ní sí tí wọ́n gbà mí pò sí mi. ẹ má bá mi ra aṣọ ó dàbọ̀ ẹ má bá mi ra àwọn spiritual items ẹ̀yin tẹ́ bá ra spiritual items lọ́wọ́ Lady K tẹ́ bá lọ ní doubt of mind ẹ ṣe dánjẹ́ ẹ ṣe wá tẹ́sítì ọlọ́run mi wò tó mi nílẹ̀ wá dán Jésù mi wò torí ọlọ́run mi ò ṣe dánwò ó ju gbogbo yẹn lọ ẹ wá ṣe kí ni ẹ wá táàpù àrántí ọlọ́run lára ọlọ́run mi ẹ̀yin tẹ́ bá ní ìdáhùn kan tẹ́lẹ̀ lọ fún spiritual items ìwé ìrìn àjò ni àbẹ ní issue pẹ̀lú àwọn èjì rẹ̀ ẹ̀yin tẹ́ bá wà lábúrọ̀dá ti màwọn tá à ń pè lè jì rẹ̀ mi fẹ́ máa fi gbogbo ẹnu pé abẹ láwọn ìdojúkọ lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan tẹ́ ń face abẹ nídìí àwọn nǹkan àánú aṣínà ọ̀la ìbùkún owó yáfóyáfó plenty money àwọn nǹkan tẹ́ lè lò ó wà ara mi ò polówó lọ títí lẹ́nu ẹ̀yin tẹ́ bá nídìí product manpower níléeṣẹ́ TM Natural Herbal eléyìí ló wà available ọlọ́gùn diabetes wọ́n ní ti gẹ̀dígẹ̀dí wọ́n ní ti manpower ajẹ́bíná tó pọ̀ fáwọn ẹ pè mí ẹ̀yin tẹ́ bá nídìí àwọn lọ́fíńdà lóríṣiríṣi ó wà ṣáàmà lélẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ló wà ẹ̀yin tẹ́ bá nídìí oyin ṣọwọ́ tọ̀sẹ̀ fi wá bo oyin mi yìí ó lẹ́tìkẹ́ ẹ̀yin tẹ́ bá dá oyin gidi mọ̀ ẹ wò ẹ jẹ́ gbé súnmọ́ kámẹ́rà ṣẹ́tírí oyin gidi lẹ́ ń wò yẹn original one ló ti fẹ́ tán ọ̀bùn ni ẹwọ́n ni wọ́n tún polówó fún yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iṣẹ́ kún bíbà àti ẹ̀mọ́ ìta fẹ́ polówó Yorùbá nation Yorùbá nation ó ń dùn mí Yorùbá nation ló going back ẹ wá ra jewelries gbogbo ẹ̀ ló wà so bó ṣe jẹ́ nìyẹn mi ní wáyé tì ẹ bá mi like ètò mi ẹ bá mi tẹ love ẹ wá bá mi share káwọn èèyàn lè mọ̀ pé ohun tá a bá ṣe lẹ̀ lẹ́nu tàn ní lọ́la àṣegbé òsì àṣepamọ́ ló wà gbogbo tó ní kálukú wa bá ṣe la máa kẹsàn-án